àwọn èèyàn bá ń wo ìta ayé àwọn kan bẹ nínú àwọn èèyàn tí Ọlọ́run dá tọ́já sí wípé inú làwọn máa wò wọn kì í wo ìta gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bú olórin wípé àbí tí ń ṣe nù ọ̀pọ̀lọpọ̀ wọn ń lọ lè wo ìta wọn ò wo inú. Kí ló fà tí mo fi ní kò lẹ́bi lákọ̀ọ́kọ́. Orí kò lẹ́bi tẹ́ yíò nísìn yóò dùn àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àfá yóò ti ẹ̀dùn. Kò gbọ́dọ̀ dùn wọ́n àfá àti bá wá ń dùn bóyá kò gbọ́ túmọ̀ rẹ̀ ní tí ò fi lẹ́bi á wá ṣàlàyé ẹ̀ fún wa. Ayakumullah. Kí ni nǹkan tí ò fi lẹ́bi àkọ́kọ́ ni wípé ó ní àwọn àfá ganúlẹ̀ sọ́dọ̀ òun wọ́n rí lé bàbá wọn lọ wọ́n rí lé ìyá wọ́n wá ganu sí àyè ìyá yín náà wá ṣe kíni náà wá ganu sí torí pé ibẹ̀ lọ́rọ̀ kọ̀sọ̀ kọ̀dẹ̀rọ̀ kọ̀sọ̀ áá kọ̀gẹ́sì báwọn àwọn àgbọ̀nrin táwọn máa ń pè kọ̀dẹ̀rọ̀ kọ̀sọ̀ áá kọ̀dẹ̀rọ̀ kọ̀sọ̀ wọ́n rí pé ọ̀rọ̀ kọ̀sọ̀ síbẹ̀ wọ́n lè ganu síbẹ̀. Akarakumullah. ẹ tí a fi ní ọ̀lẹ́bi ni wípé ṣebí lóòótọ́ ni wọ́n ganu síbẹ̀ hakika lọ sọ àtàyè ṣe so kèé kò tí kèé débú. Ṣé gbólóhùn ganu náà kìí ṣe bú. ebi èèyàn ganu fún owó náà ni. Ok, àti fún ọbẹ̀. Kí ni èébú tó wà ńbẹ̀ kò sí èébú ńbẹ̀ ebi iná wa ganu sí wọ́n rí bẹ̀ wọn lọ wọ́n rí bí wọn lọ ìyá iná wa ganu sí torí pé bí ìyá yín ni ọbẹ̀ wà tí ó ti bọ́ sí wọn ní ẹnu ìyá yín lówó wà tí ó ti bọ́ sí wọn ní ẹnu. Àwọn ganu dé ọbẹ̀. Ṣé ẹ mọ̀ wípé kò jẹ̀bi torí pé wọ́n ganu lóòótọ́. O understand? Ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n wá ní kó take apology fáwọn àfà tí mo fi ní kó jẹ̀bi tó fi lóhùn ò ní take apology tí mo fi wá ní àkọ́jẹ̀bi ó ti sọnú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọ̀kàwé àwọn lẹ́ntọ́ kàwé ó nínú lọ ntọ́ báyìí mú ọtọ́ báyìí take apology definitely ajẹ́ pé nǹkan tó sọ yẹn ò yọrọ lọ pa. tọ́ba yìí sẹ́gbà ẹ má bínú ẹ má bínú ajẹ́ pé àwọn àfọ́ ọ̀ganu ọkàn fi bà wọ́n jẹ́ ni. Ó parọ́ mọ́ wọn ni ó ti yé báwọn ó sì ní wọ́n mú evidence jáde inú evidence náà lẹ́sìn mọ̀ pé kò parọ́ mọ́ torí òun náà lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ tẹ́ fi mọ̀ yí pé lóòótọ́ làwọn àfa àganu sọ́dọ̀ òun. Àìtẹ́kì apology òun kò fẹ́ tún kóra rẹ̀ sínú wàhálà mi. Toró lóhun mòfin. Mashallah. Nígbà pé lóòótọ́ ni wọ́n ganu lóòótọ́ tóun sì ni wọ́n ganu sí àyìn ó ti yé báwọn. Kó wọn wá nígbà náà òun tó tẹ́kì apology tó wọn wá ní wọn ganu mọ́ ni àbí kí ló wọn wì. Ó ti yé báwọn níta fi ní àtìkíní àtìkejì kò jẹ̀bi nu. Àyíbẹ̀kọ́ sẹ́wọ̀n pàtí náà jẹ̀bi àyíbẹ̀kọ́ ó tún wá jẹ̀bi. Ṣé lọ àtọ̀nà kíní àtọ̀nà kejì náà. Náà mo sọ pé wọn kí mo ní ọ jẹ̀bi kò tún jẹ̀bi kọ̀ wá jẹ̀bi lèyí tí mo wí hùn tọ́ra àwọn àfa ganú lẹ̀ lóòótọ́ wọ́n sì ti ganú lẹ̀ níbi gbogbo nǹkan olówó nù so to understand àmọ́ wá jẹ̀bi kí ni jẹ̀bi tó jẹ̀bi ni wípé kọ̀ọ̀pọ̀n ìjà àfàlè to understand kọ̀ọ̀pọ̀n alé lákọ̀ọ́kọ́ ká pé àwọn àfà ganu sí àyè kẹlma tàkìríyà ni láwùsù yẹn ó fi kéré gbogbo tí ń jẹ́ àfà bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo àfà ní ń wí àwọn àfà kan iná ní ń wí àwọn ni wọ́n ń pè ní amúnibú ni ẹran àbíyẹ ìgbà tí ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ̀ fọ́ lójú òsì báwọn èèyàn bá wá fẹ́ bú ẹran tẹ́ran bá lè jẹ nǹkan ní nǹkan wà ní olóṣìwò ẹran afọ́jú yìí wà ní olóṣìwò ẹran afọ́jú yìí ó tún jẹ nǹkan mi ìwọ ẹran afọ́jú yìí àwọn èèyàn wá rò pé ìbí ẹni ń bá wí ni ẹran ní sì ń bú torí pé ìbíyẹn náà ti fọ́ ní ojú ntọ́ bá ti bá àfà kan gbogbo àbùkù tó bá kan àfà kan gbogbo àfà lọ́kàn ó ti bá wọn káàfà mi wá ní tọ́ èmi ò sí ń bẹ̀ mi ọ̀gánú o gbígbà tí èèyàn tó gọ̀ sí rẹ̀ nù ni ọgbọ́ gbogbo alájọ gánú àgàràmọ̀kúnlá àgbọ́yé gbogbo alájọ gánú ṣé lábùsù àfà àti jáde mẹ́rin sáàfà sí ni ọ má wulẹ̀ yọ rẹ pé èmi ají kíní ají Nurudeen èmi ọ̀lẹ́yìn wáwo torí èmi ọ̀gánú wá ọ̀gánú bò tó ti láàfà àwọn àfà wa gánú sí yàyí gbogbo àfà ló ti gánú torí pé gbogbo àfáà lónìí ní 419 gbogbo àfáà lónìí lológun
gbogbo àfáà lónìí ló ń jìbìtì, gbogbo àfáà lónìí lọ́lọ́tí, gbogbo àfáà lónìí ló lè, gbogbo àwọn àbùkù tí wọ́n bá ti fi ń kan àwọn àfáà kan gbogbo àfáà yòókù lónìí. bí tẹ́ ń lọ́nu bàbá. torí wípé àfáà ìwọ ò lè yí ó kọ́ tiẹ̀ padà kó ní ìjà àfáà mọ́. àfáà náà ni wọ́n náà ń jẹ́. àbùkù tó bá kan gbajúmọ̀ ọ̀dàjọ́ dá ọ̀dà ń kó tó ti gẹ́tì bẹ́ẹ̀ mistake tó ń tó ṣe ni pé ó fa àbùkù kan ìjà láfzù lákọ̀ọ́kọ́. ó kéré àwọn àfáà. bàbá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá ní kó tẹ́kì zọ́rì tó lóun ò ṣe sọ́rì ni ó ti bá wọn ó kéré àwọn àfáà tọrọ náà mi ń bẹ tó lè gbà sọ̀rọ̀ kódà tí ò ní ṣe sọ́rì tí ó sì gbà sọ̀rọ̀ tí ó sì please àwọn àfáà. èyí ò jẹ́ ẹyọ kan. naam àwọn àfáà jẹ̀bi àwọn àfáà jẹ̀bi. olórin jẹ̀bi olórin ò jẹ̀bi. mo ti yanjú eyín o àwọn àfáà wa jẹ̀bi àwọn àfáà jẹ̀bi. akramakumullah. àwọn àfáà wọ́rọ́ jẹ̀bi làwọn tí wọ́n lè ganu sílé ẹ̀ torí n tán ń pè pé ọ ganu iṣẹ́ táwọn àfáà gbé lọ́wọ́ lọ́ndà ìsìnkú iṣẹ́ àkọ́kọ́ ni ọjọ́ tó kù ọba wọlẹ̀ wọ́n wẹ̀ ni wọ́n faṣọ sílá ni wọ́n kírun sílá wọ́n sin sínú sàárè díútì àwọn àfáà tán àwọn àfọ́ ọmọ lọlé kò sí ní tí wọ́n fẹ́ wá sí ń bẹ̀ tí ì bá jẹ́ pé nǹkan fámìlì wọn ó ti wá fíìdì tí wọ́n ní pé ẹ bá wẹ̀ ẹ bá wá sí báyìí ẹ sí báyìí ẹ káfà ní ẹ bá wá sin ẹ kírun sílá ẹ bá sí rí ẹ bá wá ṣàdúrà fún tó bá sì tẹ́ tán wọ́n sì pè wọ́n ni kí ẹ gbọ́n àwọn ọlọ́kùnrin àwọn alẹ́kùn agbọ́fọ́ àwọn alájà kú èmi ní wẹ̀ kú àwọn alẹ́kùn tọ́ àti ń bọ̀ ẹ̀rákùn èmi ní ẹ̀yàn kírun sílá o ẹ fẹ́ mi náà lọ́rọ̀ sọ èmi ní smc wọ́n gbọ́dọ̀ invite àfá lágbájá kú afẹ́kẹ́ bá wa kírun sílá bẹ́ẹ̀ni ẹni báyìí kú afẹ́kẹ́ bá wa wẹ̀ bẹ́ẹ̀ni afẹ́kẹ́ bá wa bàṣírí ẹ̀ bẹ́ẹ̀ni ẹ wá nínú sí àfá ni tán bá ti ṣe tán sí tán kan mọ́ lọlé wọn. wọ́n máa lọlé ọlọ́run járí ń pẹ́sà. tẹ́ bá ti wá lọlé tó bá di ọjọ́ kẹfà àbọ́jọ́ karùn-ún àbọ́jọ́ kẹjọ tó bá fi sí wọ́n ṣàdúrà wọ́n tún wá pè ẹ̀yìn àfá àpéjọba yìí láparí o ẹ tún wá ní ọjọ́ tí wọ́n tún ṣe àdúrà so to understand iṣẹ́ wọn nù tó bá yẹ pé méjèèjì òun bá ní tí àwọn àfáà ṣe kò ní sọ pé àwọn àfáà ganu síbi kò ní wíbẹ̀ ìtumọ̀ ganu òun ni wípé lẹ́yìn ìgbà tán sì túrà tán everyday àwọn àfáà kan ti sọ bẹ̀dílé káwọn ń lọ bẹ́ẹ̀ tán lè jòkó tì àwọn àfáà kan ti sọ̀dọ̀ rẹ̀ dílé tí wọ́n lè jòkó ń bẹ̀ kọ́dà láwọn àfáà tí ń bẹ̀ ń sẹ́ tí ń ránṣẹ́ pé sáré bá ń lọ sí Ṣómólú sáré bá ń lọ sí Bàdágìrì sáré bá ń lọ sí Ṣàgámù sáré bá ń lọ báyìí wọ́n láwọn àfáà tí wọ́n tún ránṣẹ́ bí asọ́mọgbè táwọn àfáà ti sọra wọn dẹrú ibi tí Al-Kùránì ti bọ́ lára wọn àti ẹ̀ wá ń sọ̀rọ̀ wípé wọ́n bú àwọn àfáà sáwọn tí wọ́n ń ganu síbẹ̀ wọn sáàfáà ni wọ́n gbogbo àfáà tó lọ bẹ̀ tí wọ́n ní wọ́n ganu bẹ̀ ẹ kó wọn jáde ẹ ṣe ìdánwò fún wọn. akramakumullah ọ̀sà assignment gbogbo rẹ̀ àfáà tó lọ lè ganu tí è ṣe àwọn àfáà tí wọ́n jọ wẹ̀. ẹjẹ́ arókọ wọn ẹjẹ́ àmà wọn. gbogbo àwọn àfáà tí wọ́n lè ganu síbẹ̀ ẹ mú ọkọ wọn wá. èyí tó yẹ kẹ́ ẹ ràn ẹ̀ ràn ibi tó yẹ kẹ́ ẹ bí ẹni ó ní wọ́n ganu ni pé kẹ́ ẹ kọ́kọ́ wádìí ẹlákùnrin àwọn àwòrán ganu ẹ fún arókọ wọn. akramakumullah farabalẹ̀ ń bọ̀ ẹ fún arókọ àwọn tó ganu kọ́ wá kó kọ gbogbo wọn ẹ béèrè ó kọ ẹni ọmọ túbá lè rí kíni. bóòlù àwọn afá ṣe máa ṣe báyìí a máa wá ṣe bí ìgbà tá àrìn náà mímọ̀ tá àmọ́ tá a ké mọ́. a sì mọ́. ẹ kọ wá ó kọ àwọn àwòlọ́ganu ẹlẹ́kùn àwọn àwòlọ́ganu. àwọn àfáà ó náwó ń jòkó tì. ẹ wá ránṣẹ́ pé gbogbo àwọn àfáà yìí ẹ pè wọ́n sí kọ́nfẹ́rẹ́nsì èyí ṣe tẹ́ ń lọ lè ganu kalẹ̀ ń lóró ẹ ń bàjẹ́ àfáà jẹ́ ẹ ń bójú ìsìlámù jẹ́ ẹ ń bójú àfáà jẹ́. káwá mọ̀ wọn. ẹ wàá kó wọn sérí mídíà pé àwọn tó ganu ni gbogbo àfọ ọmọ wa sọ àgbákò ọ̀rọ̀ sí wọn tó bá dìgbà mí wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe yún ẹni kọ́ máa túbá yóò túbá a tún wá ní kéèyàn ó túbá ẹ gbọ́ a tún wá ní kéèyàn ó tẹ́kì apology ẹ sọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bi tó ṣe. ó dàbí kóòtù wọn kà pé ọ̀sẹ̀ báyìí ọ̀dà ọ̀jẹ̀bí àbọ̀jẹ̀bí. ẹ wá lérí ẹ̀ṣẹ̀ ẹlẹ́yìn ọ̀rọ̀ ọ̀ganu àbí ọ̀ganu ẹni káwọn àfọ ọmọ bínú èyí ń wòye sọ̀rọ̀ aṣáájú ẹ̀sìn kìí ṣe bẹ́ẹ̀ ẹni ọgbọ́n mímọ̀ yé kìí ṣe bẹ́ẹ̀ ẹni ọmọ àdíìsì tọmọ fùrúwà tọmọ fíkíwù tọmọ ùzúlù kìí ṣe bẹ́ẹ̀ ẹni ọgbọ́n mímọ̀ yé ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sọ ohun tó ṣe pẹ̀tọ̀ lérí ọ̀rọ̀ ń tọ́ lọ báyìí kíní wọn ti ń takò gbogbo àwọn àfa àwọn bàbá tó jòkó lẹ̀ ìwọ̀n ìganúkì àwọn alágbájá ìganúkì àwọn awolẹ̀ ń bá wípé wọ́n ganu
afẹ́ mọ̀ wọn nínú àwọn àfọ́ ọ̀hún káwa dáṣẹ̀ rí àfáwọn àfọ́ àti nganu sí àyè interview nù ẹ wà ní ẹ dákọ̀ àwọn ọ̀hún kò ní ìdíkẹ́ ní apology Haji Surajudeen ó sí nam ní ọmọ olóòkú Haji Surajudeen àwọn àfáà wo ní nga ń gbọ́ pé ọ̀ganu àwọn àfáà wo lọ́ganu sí àyè afẹ́kẹ́ ẹ dákọ̀ àgbà àwọn àgbàlagbà ní ń béèrè àwọn àgbàlagbà ló wíbẹ̀ bàbá wa Ìmámù Kínírè àgbàlagbà ni wọ́n ní á béèrè àwọn àfáà tó ganu wọ́n tó bẹ̀rẹ̀ fìdáwò afẹ́ mọ̀ wọ́n káyì ṣẹ̀ṣẹ̀ dẹ́ àkọ́tọ́ fún wọn pé wọ́n yé ganu sí ilé olówó. Mashallah. Ọmọlóko máa náwọ́. Ọmọlóko wà ní Ìmámù bẹ́pẹ́. Àlífà ọ̀sán. Ìmámù pẹ́nápù. Ọ̀gbọ́n. Kàrámùkún lásà. Ìmámù Morocco. Ndé. Ìmámù so bàtà. Ndé. Ndélẹ̀. Ọwá ganu. Èyí ṣe tẹ́ ẹ ganu, á wà gbé wọn jáde. Tẹ́ ẹ bá ṣe báhùn, èyí ṣe tẹ́ ẹ àfọ̀ ṣe báhùn fún àwọn àfáà tí wọ́n ganu. Mashallah. Kẹ́ wá fi ń ṣe fọ̀dúyà fún wọn. Kọ́mọ wá jẹ́ nakalan lil akhirati wal ula. Ṣèyún ẹ wá nígbà náà kí èèyàn máa sọ pé sọ́rí lérí nǹkan tí ó ní reason tó sì lẹ́fídẹ́ǹsì. Tí wọ́n sì ṣe lóòótọ́. Ẹ wà kó páńpẹ́ bọ̀ lọ́wọ́. Wọ́n máa ń wà ebe ẹni kọ́ parọ́ máa wọn àfáà ni náà kò ní sọ́rí yìí aṣọ parọ́ máa wọn ni òun àwọn agbẹ́jù yín lọ́kọ́ òun kò kéwú ó sì gbọ́jù yín apá lọ. Ẹ wo arithmetic. Simple arithmetic. Ṣé arithmetic lẹ́ pè? Arithmetic. Ẹ wo smart àwọn àfáà. Ẹ wo làákàyè ẹni tó ẹ pé tí ń bá làákàyè bọ̀ ẹ ìdàfà. Ẹni tí ń kọrin bọ̀ láyé ìgbà tẹ́yìn kéwú lọ́wọ́. Allahu Akbar. 84. Kìí sọjọ́ sí. 84. Before 84 ni o àmọ́kásá wo 84 tí kìíní ọ̀hún kọ́ jáde kíní kìí 84 tó kọ́ jáde. Ẹ wá ti gbà wọn nígbàlẹ́ wọ́n ti kí ló pé 41 years. ẹ̀yìn sì ń kéwú lọ́wọ́ àná. 84 41 years ló wáyé báyìí. Lòun ti ń dára irú ẹni bẹ́ẹ̀ lẹ́wà kó páńpẹ́ bọ̀ lọ́wọ́ lójú aago òun níwọ̀n bí ó ṣe yọ rẹ̀. Mashallah. Èyí òun jẹ́ kan wípé bàbá ńlá mistake òun ni kásárì sọ fún yàn wípé ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan sọ pé ọ̀sọ́ bẹ́ẹ̀ má láì ní sọrí sìn tí ó fi pé wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ má fún. Akramakumullah. Ó ti bá wọn mistake tí àwọn àtọ́wà ń bẹ̀nu àwọn àfáàṣe nìyẹn pé bàbá mistake ẹni ọba wa jẹ́ olórí ẹ̀sìn tí wọ́n máa wò tí wọ́n máa fi ẹ̀sìn tì sọ́dọ̀ rẹ̀ tí gbogbo kálukú máa lè bèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ òun ní ọ̀lọ́lẹ̀ fọ́ọ̀lù sínú situation bẹ́ẹ̀ bàbá disappointment tó ní agbára ni. Akramakumullah sà lóòótọ́ ẹni yìí ó ní wọ́n ganu sílé wọn a sì rẹ́rìí wípé wọ́n ganu sílé ẹ̀ lóòótọ́ but wọ́n ní. Ààrẹ rí ṣé wọ́n rà àfàtọ̀ ganu bẹ̀ ni ààrẹ rí aláàrí ẹ̀rí òun wá ní ẹ̀rí ń bẹ a wá béèrè kó mú ẹ̀rí wa kọ́ dákọ̀ àwọn àfọ̀hún tí ń sọnù tí ìbéèrè ẹ̀rí dà lérí pé wọ́n ganu lọ́wọ́ rẹ̀. Ó gbọ́dọ̀ introduce àwọn àfáà tẹ́lẹ̀. Àwọn tó ganu lẹ́wà kọ́kọ́ bá wí lẹ́sọ̀ àdútọ̀ ẹbẹ̀ àwọn àgbàlagbà àfáà táwọn tí ń bínú tọ́rọ páwọn ni wọ́n má bínú gbànú ẹ̀ṣẹ̀ abẹ́ ẹ̀yìn kọ́ ẹ̀yìn afá ẹ̀ má bínú o ẹ̀ gbà náà kọ́ má bí àwọn afá àwọn tẹ́ẹ̀dẹ̀ ní kọ́ bẹ̀ yìí pé ẹ̀yìn afá ẹ̀ má bínú àwọn tẹ́ẹ̀dẹ̀ kọ́ bẹ̀ yìí bóyá àwọn tí wọ́n ránṣẹ́ ni ẹ̀ kọ́ má bí àwọn mẹ́yìn rẹ̀ bọ́ọ̀ lè yá sí wọn ṣe rú nǹkan báwọn àwọn àfáà tó yẹ kí wọ́n ti mara wọn tí wọ́n máa rán wọn ṣẹ́ bí ọba jẹ́ pé rán wọn ṣẹ́ bóun ti máa wà resume síbẹ̀ jojúmọ́ ní olókù nígbà àwọn ọ̀rán wọn ṣẹ́ ìwọ́lọ́bẹ̀. Rárá àbá mo ti kéré yìí mi o no nonsense ni mi no nonsense. So wọ́n ti ganu bẹ̀ lóòótọ́ ni. Àwọn àfáà tó ganu lẹ́ẹ̀bà wí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ bá gbogbo àfáà wí. Gbogbo àfáà nìdọ̀ tí wọ́n yí àmọ́ àní bá gbogbo àfáà wí. Ayakumullah. Èyí ò jẹ́ kan. Ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn wá ń kọ nǹkan lórí mídíà ẹlòmíì wá ń kọ lárúbáwá kíní kan gàgángànà gàgángànà mú yà ẹ máa tan ara yín òun wá gbọ́ lárúbáwá kọ́. Ntọ́ kàkọ́ kí ni solution kí ni ń ṣe wá. Kí láti rectify. Kọ́sìm àwa àfáà tá ń lo sámà ní tòní lọ́wọ́ tá a jẹ́ ọ̀dọ́ àfáà eriwo ọ̀dà. Eriwo ọ̀dà. Àtàyèsè ní eré àwọn àfáà ọ̀dọ́ ọ̀dà. Eriwa. Wọ́n náà kàdé fún wa. Eriwa ọ̀dà. Àwa àfáà tá ń lo òní lọ́wọ́ tá a jẹ́ ọ̀dọ́ starting from 50s to wásàlẹ̀ yàí.
50 40 30 Ee. 20. ṣe láti rí 60 lọ èrè wọn dá Masha Allah karamakumullah ọ̀sán. ọgbọ́n Eri wọn dá. láti rí 60 lọ 60 upward. èrè wọn dá àmọ́ láti rí 50 ó bá jẹ́ 58 ṣé 50 sáà ti wà ń bẹ̀ ó bá jẹ́ 58 ó bá jẹ́ 59 ṣé 50 ti wà ń bẹ̀ ó fi wá dé rí 30 20 yẹn yìí. Wálẹ̀ báyìí. àfàdánù wa Hayakumullah. mọ orí mẹ́díà mọ́ wà yìí láti rí 59 49 39 29 ó ti bá 19 tọ́lá àwọn 19 náà ti ń dàfà nísìn gẹ́gẹ́ tí báwọn táwọn náà ti ń dàfà láti rí ibẹ̀ wọn tí wádìí sí ẹ mú àfà gidi jáde nínú wa mo challenge gbogbo àfà tí ń bẹ lórí mẹ́díà ẹ dákọ̀ àfà mẹ́rin tọ́já àfà gidi tọ́já àfà àtọ́lọ́hun tọ́jẹ́ ẹni gidi nínú àfà tó ṣe é wò kọ́sẹ̀ wípé mo fẹ́ jo eléyìí lọ́ndà àtọ́lọ́hun tí èso ń dà táyé tó sì wà lórí social media tóun náà ń bá yín ṣe tẹ́ wá lè fi pé àwọn eléyìí tó ṣe mẹ́ńtọ̀ láti rí 59 49 39 wásàlẹ̀ yìí ẹ̀ka mẹ́wàá fún mi lórí mídíà yìí tipátipá lẹ́ẹ̀fì rí ẹyọ kankan tí ọjà sí pé eré ayé ni kó wá ń sá. Masha Allah eré bóòlù ni ó ti gba wájú. náà ló ń kálukú ń sá. La ilaha illallah. bí tí rí rẹ o. tí fi dáròyé. tí fi dáròyé. mo sọ́njú ní tí ẹ ti mà pé ọ̀rọ̀ yọ sí. ẹ ń bínú ní aṣọ yìí tá a fẹ́ kún ọ́ fàyà tá a fi sọ̀rọ̀ ọ̀hún náà wọ́n ti fàyà yìí. La ilaha illallah. aṣọ ọ̀hún náà rí ẹni tó ṣe fọ̀díyà fún ànábì Musa ń jọ kìnìún àná obìnrin tí wọ́n rán sí Musa pé kó wá ṣe fọ̀díyà fún kó wá dójú ti Musa láàrin gbangba wá sí ànábì Musa ó pàṣẹ fọ́lọ́run jọ náà pé kí Kárúnà wọlé níjọ́ náà ni ya ardu khusi'i ìwọ ilẹ̀ ọ̀yà lanu gbé Kárúnà mì ya ardu khusi'i ìwọ ilẹ̀ lanu gbé Kárúnà mì níjọ́ ma wà fílẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ ṣe ìdójútì fún Kárúnà ní gbangba wálíà torí pa nábì Musa ó dì sáàfù kún ọfàṣọ ẹ̀yà àfà àgbọ́yé bàbá níjọ́ tí olówó kan lóhun dojú ti Ṣéhù Ṣásìlì lójú ta gbangba rahimahullah tó fẹ́ bá sọ Ṣéhù Ṣásìlì ya Ṣéhù Ṣásìlì bu ẹkùn ní Ọlọ́run ọba yẹ pé àfáǹdà ẹni rẹ ni bàbá yà mí ni tó bá yẹ pé Sheikh Ájì Ádámà ló pè yọ́ tó bá ká Ṣéhù Ṣásìlì la a ní Ájì Ádámà tó bá yẹ pé Ájì Ádámà ẹni rẹ ni wòlíì ni àfá mi ni tó bá yẹ pé mo ọ̀sẹ̀ rẹ tó bí mi Ájì Habibatu wàlíyà Ọlọ́run ni wọ́n yẹ pàdé Sambo tó bí mi wòlíì Ọlọ́run láwọn yà fẹ́ dojú ti sẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run látòní lọ ọkọ̀ máa lọlẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ èèyàn mà ó ń tọ́ wọn sì jẹ́ nǹkan kan mọ́ Masha Allah ìjọ tó fẹ́ dojú ti Ṣéhù Ṣásìlì níta gbangba fẹ́ dojú ti sí Ọlọ́run lára wọn ọparẹ́ Masha Allah ọgbọ́ hayakumullah àtàwọn bẹ́ẹ̀ bí èyí tí mo sọ lẹ́ẹ̀kan ń pa ti àfáǹdásà láti torí wípé àwọn yìí wọn ò gbé ayé lékè Ọlọ́run àwọn àfáà nísìn ti kú ò ní fìdí Ọlọ́run òun là ń sọ ń dóní wípé báwo ni wọn ò ti ní fasọya máa fà lọ́rùn nígbà pé jọ wọn àná àwọn àfáà jọ wọn àná olówó àwọn tó lówó nínú wọn wọn ò ṣèṣe olówó fa bàbá ń wà sí àgbáyé kọ́lọ́wọ́n kẹ́ wọn tí bàbá àgbáyé fi kú bàbá àgbáyé tí wọ́n fi kú ọgbọ́n tí wọ́n fi kú ìṣetálíkà ni wọ́n ń ṣe Ọlọ́run fa àsìkí ọ̀sẹ̀ àsìkí rọ̀ fún wọn kò fìyà jẹ wọn kò fara ní wọn ọdẹ àsìkí fún wọn ó fi àwọn èèyàn láti wọn tí wọ́n ń pè ẹgbà iṣẹ́ Ọlọ́run ni ẹgbà ẹ máa fi ṣètò Ọlọ́run ẹgbà ẹ̀mí Ọlọ́run tí bàbá àgbáyé fi wá kú ó ti wá wọn ó kú lérí pé tálíkà Ọlọ́run làwọn ni ọgbọ́n ó kú lérí pé àwọn yìí wọn ò sì wá wàkúwàkì àwọn yìí wọn ò sì lu jìbìtì wọn ò sì ṣe 419 bẹ́ẹ̀ lápọ̀lọpọ̀ àwọn àfáà míì tá a bá nú àwọn ẹni Ọlọ́run tọ́já sí wípé dédé ntọ́lọ̀ ń bá mú wá ni wọ́n ń jẹ ṣe kọ́ sí mò ń gbọ́ ntọ́lọ̀ ń bá ṣe kíni ntọ́ bá mú wá ni wọ́n ń jẹ inú àwọn àfáà tàná tí wọ́n ti lọ àwọn wa lọ tá àwa tò ní wá dé àwa dojú gbogbo ẹ̀rù àwa da gbogbo ẹ̀rù àwọn tí ò kéwú tó nǹkan ó ti yẹ kún ọmọ pé alẹ́ ni tí ó bá ọ yẹ ká ní ọlọ́pàá àwọn àfáà wàláhì ó yẹ ká ní
ó ṣe kókó. ó yẹ ká lọ́lọ́pàá àwọn àfà àwọn ológun lọ́lọ́pàá àwọn télọ̀ lọ́lọ́pàá kọ́dà àwọn eléèdú lọ́lọ́pàá ọlọ́pàá eléèdú ń bẹ ọlọ́pàá kí ló pé ọlọ́pàá ẹgbẹ́ télọ̀ ní makaliki ní bíríkìlà ní gbogbo wọn lọ́lọ́pàá èyí ṣe táwọn àfọ́ lọ́lọ́pàá kílébà ní àní lọ́lọ́pàá Masha Allah. tọ́ra àwọn mọ́tò ní pírẹsidẹ́ntì mọ́tò wọ́n sì ní gọ́fúnọ̀sì káàkiri àwọn àfà ní pírẹsidẹ́ntì àwọn àfà ní chairman àwọn àfà ẹni tó sì yẹ kó jẹ́ pírẹsidẹ́ntì àwọn àfà lẹ́nu wọn bá pè ní mufuti mélòó ló ṣe fàtiwá Masha Allah. ẹ sọ ìran mufuti tó ṣe fàtiwá Nàìjíríà yìí pàápàá jùlọ lẹ́yìn Yorùbá yìí akẹgbòye mufuti a sì wúye rẹ̀ àwẹ̀ láwà ní lẹ́yìn yìí wọ́n ti parí nù ní Masha Allah. àwọn èyí tí wọ́n ń jẹ mufuti ni ọba máa jẹ́ olórí fáwọn mùsùlùmí tá lọ lè gbé ọ̀rọ̀ ẹ̀sìn bá àmọ́ kò sẹ́nìkan ń kálukú náà wá fẹ́ dúró láyé ara rẹ̀ wípé bí wọ́n bá ṣe fàtiwá yóò ṣe ń lè rẹ̀ ẹnìkan ní wọ́n ṣe fàtiwá kan fún wa kó wọ́n máa ṣe fàtiwá rẹ̀ lé rẹ̀ kò sọ́rọ̀pàá kò sí ní tí ó gáìdì wa kò sí ní tí ń gáìdì wa kò sí ní tí ó sì kí ọ wa kò sí ní tí mẹ́nitọ̀ wa òun kálukú kan já búrẹ́kì rẹ̀ òun kálukú kan lọ bó ti wù ú. ẹlòmíì lè dojú aago nísìnyí kó ní Muhammadu ho Muhammadu ha Muhammadu ha ihu Muhammadu Muhammadu anabi ni sẹ ẹhùn wọn fa nfira rẹ̀ ṣe yẹ̀yẹ́ olóhùn fa anabi ṣe yẹ̀yẹ́ kò wá sáwọn kò sọ̀rọ̀ pa ìsìlámù tó ń lè ha rẹ̀ ṣe. ká gba máìkì lọ́wọ́ ẹ̀. wọ́n ní ọ̀n fa anabi ṣe ẹ̀ńjọ ní kí ni sẹ̀ríà rẹ̀ ẹ̀ nání wọ́n ti lẹ́gbàá ni. ẹni wọ́n bá bú anabi tí ń fa anabi sàwẹ́wà kó ṣe lẹ́gbàá ni. ọgbọ́ àgbọ́yé bàbá. wọ́n pe àsàlátù 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 Muhammad wèrè lọ́wọ́ pọ̀ láyé. ṣé mádìwà nábì ṣé mádìwà nábì náà nìhun. àbí kẹ́ni ojú ń tàṣàwọ̀ ayẹ la ìlàgá ìlàlàgá la ìlàgá ìlàlàgá la ìlàgá ìlà sọ́nà òun ni ìlàgá ìlàlàgó eré ibú ayé àtàkìyàmọ̀ nìyún. tàṣọ́wù kọ́ nìyún. ṣé tàṣọ́wù fún un ọ̀wá sẹ́ni kò sẹ́ni tí kò sí sẹ̀ríà. kálukú ń ṣe tó bá wù ní. wọn kálukú ń ṣe ja'ala man sha'a ja'ala yaf'alu man sha'a ma sha'a wa man fa'ala man sha'a ma sha'a lakiya ma sha'a. ẹni ọba ṣe tí ó wù yóò náà gbà tí ọ̀dà. Masha Allah. ọgbọ́ ibi táyé wá bàjẹ́ dínú. ẹlẹ́ẹ̀kejì àwọn olówó ò lè recognize ẹ̀yìn àfáà mọ́ ẹ gbàgbé ẹ̀ èyí ti lọ àsìkò táwọn àfáà tí wọ́n ń lo jàlálí àókọ ọlọ́run tí wọ́n fi pàṣẹ fólówó pé jòkó tí ó jòkó àsìkò wọn ti lọ kò sì lè wáyé mọ́. àwọn àfáà tá a wá sẹ́kù ńkọ́. àwọn àfáà tá a sẹ́kù àlérú àásùn wọn máláyé torí pé a ti ta ráìsì wa a ti ta chicken táwọn bàbá wọn fi sí fún wa a ti tà fáwọn olówó. omi ọbẹ̀ tá a tún sè sí tí ó fi dùn. omi ọbẹ̀ táwọn ṣe sí èdùn a ti tà. ayakumullah. a tún wá fi pure water sí fún wọn. Allah akramakumullah. tó bá yẹ kí ọmọ bá wá pa ìwọ halẹ̀ ibà àwọn kèbèrè àwọn oníṣẹ̀ṣe kú wà láyé nísìn wọ́n sàn bẹ láyé àbí àápè oníṣẹ̀ṣe kájà lè méjì nísìn wá halẹ̀ mọ́ kọ́wọ́n tó ṣẹlẹ̀ inú ẹ̀ méjì kábẹ́ntì nǹkan ó ṣe àwọn tí wọ́n wá ní nǹkan àwọn lọ́wọ́ ń bẹ ńlé wọn ò já wọn èèyàn dọ́dọ̀ wọn àwọn ẹ̀yin tẹ́ ń bẹ́ńtà yìí gan dọ́dọ̀ wọn bìnrin tẹ́lọ̀ lè bèèrè tí ń bẹ̀rẹ̀ wọn. bọ́mọ bá ti wá jáde lè kíwú nísìn kọ́sà lọ kan agbádá yóò wá kó iṣẹ́ síbẹ̀ láti wájú àtúnkóṣẹ́ bẹ̀ látẹ̀yìn àfiláwà ní sí àwa wọ̀ báyìí àwa ṣe báyìí agbádá tẹ̀ ń wọ̀ tí ò sí àlùbáríkà ń bẹ̀. àwọn bàbá àtàná ń wọ aṣọ ìkísà aṣọ ẹyọ kan wọ́n ní èyí tí wọ́n fi kírun lọ́tọ̀ wọ́n sì níbi méjì tí wọ́n wọ̀ lóde àdúà ẹ sì bá wọn bí wọ́n ti ń ṣàdúà ẹ bẹ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ bá dóńkùà ẹ sì bá gọmọ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n bá sì pàṣẹ pé kí nǹkan ọmọ ṣe yóò sì ṣe bí pírẹsidẹ́ntì bá dọ́dọ̀ wọn tó bá gbé báyìí báyìí lórí ẹni tí wọ́n gọ́fìnà bá débẹ̀ wọn lórí yóò sì rí bẹ́ẹ̀ni tí ń ṣe báyìí wá débẹ̀ wọn lórí ìwọ sọ fẹ́ nìkan gọ́fìnà kan pé wọlé nìsín kò ní wọlé. bọ́ọ̀ báyìí wọlé ayé pé ìjà àfa àmọ́ ọjà àfa tẹ́lẹ̀ tọ́wọ́ kàn ní wọlé ni yọ àdìpọ́n kálukú wọn máa lọ lè kóòkò lọ lé àfa wọn máa lẹ lóko àbí pure water
gbogbo orú nǹkan báyìí náà kò sí ń tọ́fà kọjá wípé aṣọ yìí táwọn bàbá yín bọ́ kalẹ̀ ẹ ra aṣọ òun ràn ní kò dámọ́ ẹ lè fẹ́ ra aṣọ tuntun aṣọ tuntun àwọn lè ra yín nísìnyí wọ́n ń fàyà yìí ẹ̀yìn àfa aṣọ táwọn bàbá yín wọ̀ lánàá tẹ́ ẹ lásọ òun ti gbó pé ọ̀dà mọ́ aṣọ ìbẹ̀rù ọlọ́run wal libasu taqwa tọ́lọ́run sọ pé dhalika khairun aṣọ tó lóore jù òun lásọ ìbẹ̀rù ọlọ́run òun ni ẹ wọ̀ ló fi lóní libas ní òfin lóní kọmís torí òun ni máa next sí ara aṣọ ìbẹ̀rù ọlọ́run táwọn bàbá yín wọ̀ lánàá aṣọ ìbẹ̀rù ọlọ́run ni wọ́n bọ́ kalẹ̀ fẹ́yìn ọmọ àmọ́ngbà tẹ́ ẹ jẹ́ aṣọ ìbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ jẹ́ mógún lọ́dọ̀ àwọn bàbá yín ẹ wá wù ẹni aṣọ yìí ti gbó ẹni bá lóun wọ́n sọ yìí kí kò ní jẹ́ èèyàn bọ̀rọ̀ ẹni bá lóun gbá sọ yìí kí kò ní lówó ẹni bá lóun gbá sọ yìí kí kò ní máa lọ lú èbó kọ́ máa lọ Paris àbá àwọn fi ìlú èbó ṣe fàrí àbá àwọn fi Paris ṣe fàrí ó di èèyàn mẹ́rin ìwọ ni láàrin rẹ̀ àtọ́lọ́hun bàbá rẹ̀ láàrin àtọ́lọ́hun gbogbo ẹ̀mọ́ mi láàrin àtọ́lọ́hun sọ ìpàlẹ̀ ìgbà tí àwọn èèyàn ń sọ fún mi wípé àwọn fẹ́ gbé mi wá sí Amẹ́ríkà ó ní Germany ó di méjì Paris Dubai Manchester afa Germany òun lẹ́ni òun ní ẹni òun connect má èyí tó connect má wọn kọ́. bàbá àìmọye umura bá mú umura èyí ò tiẹ̀ pọ̀ bá mú. ẹ wá lọ múra ẹ dákọ̀ àjọ lọ múra yìí múra Ramadana àjọ lọ àtúmí dùnà níbi Amẹ́ríkà wàbí London wàbí Paris. bàbá táyé ṣe wọ́n lẹ̀ láti jàlábíà àwọn kan àkàn lọ Dubai á lè ra jàlábíà. wa ma atani Allahu khayrun mimma atakum. ní lọ atáyé ṣe lọ rú ẹ o. òun ló ń jẹ báwọn ẹ wá lọ bọ́ ọba tí wàá délùú èbó déjà Dubai kọ́ lọ yẹ shopping tí ì dé kínní wọn pààrọ̀ múra àwọn bàbá àjọ wọn lọ múra jọ gbogbo wa wọ́n wà nulẹ̀ wọ́n ìṣe múra ọ̀gbọ́n wọ́n wà nulẹ̀ wọ́n ìṣe múra wọ́n ní àwọn aṣẹ tí wọ́n ń ṣe kurban lọ́sọ́dọ̀ Ọlọ́run tó yẹ pé yọ́ mọ̀ ṣe déédéé bí ìgbà tí wọ́n ṣe múra ni wọ́n ní nulẹ̀ ẹ̀yin kówó lọ múra ẹ̀ ń ṣàdúrà àdúrà yóò sì gbà wọ́n àfáà tún tẹ̀ lólówó lọ múra ọ̀ṣàdúrà fún kò gbà wọ́n náà ṣe fúnra rẹ̀ kò gbà torí pé aṣọ tẹ́ ẹ wò aṣọ àwọn bàbá tẹ́ ló ti gbóhùn òun láṣọ gidi òun lè bá aṣọ tẹ́kùà aṣọ ìbẹ̀rù Ọlọ́run nígbà tẹ́ ẹ bá ti bọ́ ìhun lọ́rùn ara yín aṣọ olókùn tẹ́ ẹ mọ̀ wọ̀ mọ́. bàbá ọ̀nà wo la wá lè gbé gbà ojú ọ̀nà já àfà nísìnyí ọ̀tọ̀ ojú ọ̀nà olówó ọ̀tọ̀ a fẹ́ kó dàpọ̀ mọ́ a fẹ́ clarify ara wa ẹ má bu ẹnìkan ẹ ṣe mistake kò ṣe mistake o ọmọ tó wí o ẹni tó ráwọn àfa àgànú lẹ ọmọ tó wí o kò ṣe mistake o torí wípé ọ̀dọ́ rẹ̀ kọ̀ọ̀kan yín ìyá tó kú lọ́kàn yín torí ìyá tó kú ara yín ni mùsùlùmí ni ẹ wá sí ẹ̀yẹ tí Islam hùn ẹ sì wá gbà á lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ayé bẹ́ẹ̀ kọ́ ọkàn yín èyí ń lọ́jọ́ tí wọ́n sìn àtọ́jọ́ tí wọ́n ṣe fìdáwù rẹ̀ láti wá ṣe ntọ́kàn yín àmọ́ ká lọ jòkó tì gẹ́gẹ́ bí ọmọ olóòkú ntí òjì ọkàn yín ni pé ǹjẹ́ ọmọ olóòkú sọ fún yín pé ara yín lòun. ǹjẹ́ ọ sọ fún yín pé ara yín lòun ayé sọ fún yín jò ní nǹkan bí last year náà kọ́ tá a sọ fún yín pé ẹni tọ́wọ́ bí tọ́wọ́ lọ ní tọ́wọ́ lọ bẹ̀ tó lo iye ijọ́ tó lò mbẹ̀. Mashallah. mo lẹ́ni o ti kó ọ̀nà Islam mo sọ jọ́nà gbogbo ẹ̀yà afá yìí lálẹ́ ń bú mi jọ́nà ẹni wàhálà àtàkùnmọ̀ lù pọ̀ ẹnu rẹ̀ gbọ́rọ̀. àṣírí kó wẹ̀dì sí. mo ní àfikọ́ wẹ̀ kọ́dà tí ọba wẹ̀ tó bá ikú bẹ̀ wọn gbọ́dọ̀ kírun sí la. Hayakumullah. mo sọ bẹ́ẹ̀ bó ti rí nù. àwọn èèyàn kò tì mí rọrùn wọn kálukú bú mi ẹlòmíín sọ tí ọ̀dà èmi sá dákẹ́ ń wò wọ́n ń wò wọ́n di ọjọ́ tí ila yawmi yusihisu fi ilhaq di ọjọ́ tí òdodo fi ojú ara rẹ̀ hàn ẹni tó wá wọnú àyè tó wọ̀ ni tó lóye ijọ́ tó lò ń bẹ̀ tó jẹ ń tó jẹ tó mu ń tó mu tó wẹ̀ ń tó wẹ̀ torí ń torí tó wá jáde kúrò ń bẹ̀ ta ló ti jáde kúrò ní Islam táwọn oníṣẹ̀ṣe sì ń wí pé kì í sara yín máa ra àwọn ni o toró ti bá wọn jẹ nú ewé o irú ẹni bẹ́ẹ̀ wọn lẹ wá ń lọ lè jòkó tì kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ kí lẹ fẹ́ ṣe tó bá yẹ pé ìyá rẹ̀ lọ́ba kàn yín tó jẹ́ Islam ẹsìn ìyá rẹ̀ ẹ kú mẹ́ ẹ sọ́ díjọ́ fìdáwù ẹ tún wá ẹ kú mẹ́ tí ọkàn yín tí ìyá rẹ̀ lọ́kàn yín.
ìwà jókòó ńbẹ̀ wá pé nganu ńbẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé sára yín lòun ni tẹ́ wá jókòó yà yín tẹ́ wá nganu sí yà yín ẹ dákun ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀ kí lẹ́ṣẹ̀ rẹ̀ kí lẹ̀ bí rẹ̀ agbára ń fún ọ. so ẹlẹ́ẹ̀kejì ẹni ó sì pé ọkọrin fún un tó ń wò wípé bóyá tó bá kọrin fún un lòun ó fi dẹni tí ó mú ní yọ́sọ̀ dẹrú ẹni ọkọrin fún ọ̀sánwó fún ọkọrin fún ó tó lójú àgbo ó tó náwó fún ó ti yé báhùn ṣé ẹ lẹ̀pọ̀ báhùn ó sì wá dojú wá lé àtúntọ̀ ń faṣọ rẹ̀ ya ibi tẹ́tì mọ̀ ni pé àyèsọ̀ rẹ̀ débi ọ̀rọ̀ ẹlẹ́sìn lákùndì ìnókòm wálìyàdìní tí ń báyìí sọ wípé mo tẹ́kì apology báhùn ó ti báhùn àwọn àyókù àwọn ń sẹ̀sẹ̀ wọ́n sì dáṣẹ̀ rí àfún Allahu Akbar ẹ̀ sí wòyíhùn ẹ̀ wọ́n fojú ẹgbẹ́ kan wò gbogbo àwọn kálùkù wọn kẹnu bó pín tó ṣe ọ̀dá bò kí ló wá fà tó fi lè ṣe bẹ́ẹ̀ tí àyà fi lè kòyàn láti sọ bẹ́ẹ̀ ní gbangba wálé à lójú gbogbo àwọn àfà káwọn àgbàlagbà mẹ́lẹ̀ bayna sahara lil ulama wal ahimma àwọn àfà kòntì àwọn mọ́mù lálá wa shuyukh àwọn àgbà àfà mẹ́lẹ̀ àwọn abewúlérí tó ń tọ́ àwọn fi lè sọ bẹ́ẹ̀ torí wípé àwọn àfà ti kéré lójú wọn bí wọ́n ti kéré wọn bẹ́ẹ̀ là àfà kéré lójú gbogbo èèyàn tí ń bẹ láyé lónìí kò sí iyì kankan fáfà mà gbogbo agbádá tẹ kú sọ́rùn òun irọ́ ni wọ́n bọ agbádá rọ́nù ẹlòmíì tí wọ́n sì lù ú tí nǹkan kan ò ní ṣe kí ló fà ní wípé gbogbo àfáà ti kú lọ́fíìsì ọlọ́run ó ti yé bá wọn ti wọ ọ́fíìsì àwọn ẹni ayé àwọn olówó àwọn náà ti wá rìn wọ́n jọ ń pàdé pẹ̀lú àwọn tí ń wá ayé pẹ̀lú àfáà tóun náà ń wá ayé wọ́n jọ ń pàdé níbi ilé ìmùlẹ̀ Allahu Akbar wọ́n jọ ń pàdé nílé awo wọ́n jọ ń pàdé bí à ń sẹ́só wọ́n jọ ń pàdé ńlédì wọ́n jọ ń pàdé bí ẹgbẹ́ wọ́n jọ ń pàdé bí à ń lòlòkulò àtàfà àtẹni tí èsà àfà tóun náà wáyé àfà tóun náà wáyé wọ́n jọ ń pàdé ara wọn ìwà pàdé ara wọn àti jáàmù ara wọn lójú ọ̀nà tí wọ́n dọ̀rẹ́ tí wọ́n jáàmù ara wọn bẹ́ẹ̀ yóò wá jẹ́ kí ìjà àfà ó kéré lójú wọn wípé àfà tí ń ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fi lè wá irú agbára yìí wá definitely kò sí irú agbára yìí nù alukurani tí ń bọ̀ wá sí irú àfáà àwọn oníwà halẹ̀ mọ́dún ẹni bẹ́ẹ̀ ẹni tó yẹ pé àwọn jọ mọ́ táwọn jọ lọ lè ṣe ni ẹ̀yin máa ń tọ́pa wọn pọ̀ ní tẹ́ wọ́n ń gbèjà wọ́n ń dààmú ara yín wọ́n àfojú kí àwọn àfáà wọ́n ní gbàgbé ẹ máa ń tọ́pa wọn pọ̀ ni. níbo lè mà tí wọ́n ti bára wọn jẹ níbo lè mà tí wọ́n ti bára wọn mu eléyìí kò sí problem ń bẹ kò dẹ̀ sí wàhálà ń bẹ ó ti yé wọn arepo àti atepo àwọn méjèèjì náà máa ń tán fi nuwọ́ wọ́n fi máa ó ti yé báwọn èyí wọ́n sí problem a máa ń tọ́ wá ṣẹlẹ̀ yìí ibi tí ń dáwọ́ padà sílẹ̀ ẹ̀yin àfá tó bá já sí wípé ẹ bá padà sí fídíò ọlọ́run náà ni pé ọ́fíìsì ọlọ́run ni pé kí a mú Al-Qur'ani ká sí protect ẹ̀ báyìí ká má jùlẹ̀ ọgbọ́n Al-Shaykhul Qadi Al-Jurjani inú orin ẹ̀ tí ń kọ́ bọ̀ tí ń pé walau anna ahlal ilm walau anna ahlal ilmi bá ń kára rà torí ń yọ ohun mi yìí lónìí walau adhamuhu fi nufusi la'udhima fi nufusi la'uzima ولو أن أهل العلم صانوه صانهم ولو عظموه في النفوس لعظما ولكن أهانوه بما فاترينو بابا فهانوا ودنسوا محياه بالأطماع حتى تجهما فإن قلت جد العلم كاب فإنما كباهن الأم يحرز حما هو ẹ bá ń fi orin yìí ránṣẹ́ sí gbogbo àwọn àfáà tí ń lo sàmánì tòní lọ́wọ́ ń bọ̀ àwọn àfáà tá ń lo sàmánì tòní lọ́wọ́ ọ̀sọ́rọ̀ lọ́dọ̀ wa àwọn àfáà tá ń lo sàmánì tòní lọ́wọ́ kò sí ọlọ́run lọ́dọ̀ wa tọ́lá wa náà ti kú lọ́dọ̀ ọlọ́run
ibi Ọlọ́run sì wọ́n tó bá mi tó ga mi ọba mi ni ibi ọlá rẹ̀ lágbára dé òun ni pé ẹni ọba ti kú lọ́dọ̀ rẹ̀ kéé pé padà pé ọ wá Ọlọ́run yẹ pé yẹn padà pé wá nítorí bá yẹ mú ọ bínú kú lọ́dọ̀ Ọlọ́run kò ní pé ọ pé wá padà àbíjọ́ tó bá dé tó onítọ̀ mo dé o mo ti rìn gbára mo ti ná gbára ná gbòòrò mo rí pé ò sí nǹkan kan bí àfọ̀dọ̀ rẹ̀ ẹ yá tètè padà sọ́fíìsì Ọlọ́run lẹ̀kùn ọ́fíìsì Ọlọ́run tẹ́ ẹ ti tì ó ti bú ẹ sì padà kẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ nù ẹ jòkó bẹ̀ padà kí gbogbo àáfà ó fìdí mọ́lé kí gbogbo àáfà ó ṣe kíni kún ó fìdí mọ́lé gbogbo èèyàn náà kó gbé Ayakumullah. kọ́ka máa kiri kílé yìí tí wọ́n pè ọ́ àwọn mí ń bẹ tó já sí wípé Ọlọ́run ní wọ́n láwọn èèyàn ńlá lọ́wọ́ láwọn èèyàn gidi tí wọ́n wà ní ẹ̀sìn wa bá ń báraka ẹ wá bá ń blẹ́sì ṣọ́ọ̀bù mi yìí nínú àwọn àfà èyí ń dà àmì òun ní kọ́ máa pè sàwọn àlékún mọ́ ń kọjá lọ mórí yìí ẹ̀ṣẹ̀ ó fún ìyá yìí ni ẹjá sàdúrà Allahumma salli ala ẹ̀yìnlá Muhammadin lè fa anábì wa dán lóhùn kọ́ bí káàfà mi ọmọ wá òde tí ó kàn káàkiri bí kẹ́lò mi ò bí ma káàfà ní sàwọn àlékún wọ́n lè bí ma alhamdulillah rán ọba àwòkọ́ ẹjọ́ lè kó ma ok ṣe ti lẹ́ni tí ó ṣe wá sí Màá ti dé before ọjọ́ yẹn. ẹ ti dé before ọjọ́ yẹn mọ̀ wá kí yọ́ lọ kí wọn kalẹ̀ torí kún lè bẹ̀ wá sí Ẹlòmíì bókù mi ṣe kú tí ń ṣe hẹ́ẹ̀ẹ́. Ó ti débẹ̀. Ó tẹ̀lé ó ti débẹ̀. a ti débẹ̀ torí kí ni torí akúnjẹ gbogbo ẹ̀tẹ́ ẹ̀ wá ń sí ọ̀hún náà kí ló wá dà fún yín ní sínú Islam kò sí ní tó dà kọjá ẹ̀tẹ́ làáfáà fi wá lọ́wọ́ anna alàlhìlì tó bá yẹ pé ẹ̀yin àfáà sọ́nù tẹ́ ẹ bá sọ mímọ̀ tí ń bẹ lọ́wọ́ yàtọ̀ alukuraani wàláyà alukuraani ọmọ gáìdì yìí tó bá yẹ pé ẹ bá yẹ lè gáìdì alukuraani tẹ́ ẹ protect yẹ tẹ́ ẹ jẹ́ kuraani òkìdọ̀ tí ó yí tẹ́ ẹ jẹ́ àbùkù ọkàn sẹ́yìn ọmọ pa alukuraani lẹ́fà àbùkù kan aṣọ ìsìláàmù lẹ́fẹ́ fàyà àwọn oníṣẹ̀ṣe wá ń jáde wọ́n bẹ̀rẹ̀ sí lálàṣẹ yín àwọn oníṣẹ̀ṣe wá ń jáde wọ́n bẹ̀rẹ̀ sí bu yín torí pé ẹni wọn òun lẹ lè jòkó sọ́dọ̀ rẹ̀ Masha Allah. báwo lẹ ṣe síléwọ̀ wọ́n sì lè gbé síléwọ̀ kún olù ẹ̀yin àfáà lẹ síléwọ̀ yìí Àwọn sì yín fọrún. ọgbọ́ wọ́n lè gbé síléwọ̀ kún olù ayébẹ̀kọ́ bẹ́ẹ̀ sí lóòótọ́ gbé síléwọ̀ o kí eégún ó tó di pé ẹ bá eégún mọ́sálásí ọwọ́n afa tọ́rọ bàgbé wà níbẹ̀ wọ́n kù ẹ gbọ́ Akramakumullah. kọ́lá bó léyìn rẹ̀ tí wà lọ mọ́sálásí yọ bẹ́ẹ̀ kú lẹ̀ ni èé ṣe tíláwà ní wá ń dé Akramakumullah. ìbòlẹ̀ agbé láwà ní lọ́hun Law anna ahla al-ilmi. èdè mo fi á sọ wípé a ní bú àwọn àfà ní pé àwọn àgbàlagbà àfà ń bẹ ń bẹ tọ́já sí pé àwọn ọ̀ganu síbẹ̀ àmọ́ ń tọ́kan ìsìlámù làwọn bá lọ́hun nìyá tó kú àwọn ni wọ́n lọ́njọ́ sìtúrà àkọ́kọ́ ló tún dijọ́ mẹ́jọ kún ó tuntun lọ padà inú ẹni gbogbo àwọn bàbá àgbàlagbà gbogbo àwọn bàbá ìmáàmù ẹ̀pẹ́ gbogbo àwọn bàbá wa ìmáàmù Bàǹgbọ́lá gbogbo àwọn bàbá ìmáàmù Ìjẹ̀bú àtàwọn míì láwọn àhímọ̀ tọ́já sí wípé ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ àwọn náà Bàsírì yà gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n yìí tó padà wá ní ọjọ́ tí wọ́n parí ẹ̀ àwọn kí wọ́n ní wọ́n ganu àmọ́ àbùkù àmọ́ wọ́n faṣọ àbùkù àwọn ọmọ wọn faṣọ àbùkù kan wọn ibi àkójì àwọn ọmọ ṣe ẹ̀tọ́ra stand so òkínní òun ti wá dàpọ̀ kò jí á mọ tala fẹ́ bú tala ní bú àmọ́ tá a bá wò á gbọ́dọ̀ bú gbogbo àfáà tó lọ́bẹ̀ tọ́ra àwọn àgbàlagbà táwọn lọ́bẹ̀ gẹ́gẹ́ bí àádà tiwọn àhímọ̀ làwọn túláàsì iṣẹ́ tí wọ́n nu fíìdì wọn nu ni fíìdì àwọn àhímọ̀ nu tó bá ti kọ̀ràn òkú àwọn ìmáàmù lónìí ní gaskiya láwọn tán bá invite àwọn wọ́n invite wọn náà ni Masha Allah. ẹ lè rí ìmáàmù ìlú odidi ìlú kan tó jẹ́ ìmáàmù jámì ìlú kò possible kó rí kọ́ lọ òde tí wọ́n bá kàn Masha Allah. tí wọ́n bá ní kankan odidi ìmáàmù ìlú òní lọ èyí ò dá mi lójú bẹ́ẹ̀ ìmáàmù odidi ìlú kò ní lọ òde tí wọ́n bá kàn tó rọ́bà yí pé òun fẹ́ lọ represent ìlú òun ni tó bá yẹ lọ́bẹ̀ tó bá yẹ kàbùkù ọkàn lú ẹ̀ lábùkù òun náà wá ní lọ torí ìmáàmù ọba ni Masha Allah. ní gbogbo àwọn àhímọ̀tọ́ lọ́hun wọ́n lọ ọ̀bẹ̀ àáfù pẹ̀lú àṣẹ ọba tó nílùú wọn tí wọ́n fẹ́ gbé ọlá rẹ̀ àti wọ́n fẹ́ gbé àṣẹ rẹ̀ jáde àtàṣẹ ọlọ́run ní wọ́n papọ̀ òun ní bá tẹ bá wọn mẹ́ ọwọ́ ká àwọn tí wọ́n jẹ́ ìmáàmù kéréje
táwọn náà ń pè wá pé èmi náà ní jímọ̀ èmi náà ní jímọ̀ èmi náà ní jímọ̀ èyí tí wọn bá ti wá pè tó bá lọ bẹ̀ ọba yẹn júràn lọ́nu àbá fóun wà sí tí wọn ò pè tó lọ bẹ̀ tí ń lè du ọ̀rọ̀ àbí ń retí kí wọ́n fún un ní kísímù tòun àbí tó wọ́n lòun mọ̀ pín envelope àbọ̀ ní máa fẹ́ búlọ́ọ̀kù so tó bá ti wá rí bẹ́ẹ̀ tẹ́yìn àfa ọba ti tẹ́ bá ti sọ ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ yín àtàlùkùrán alukuran ló sì máa protect yín ẹ máa gbà yìí tẹ́ ẹ bá gbé ìmọ̀ tóbi tẹ́ ẹ gbé ìsìlámù tóbi nínú ọkàn yín wàláyé ẹ máa dẹni ó tóbi láyé ni gbogbo bí ẹ bá di ẹ máa tóbi lójú àwọn èèyàn wàlákin àmọ́ ẹ̀yin àfa ẹ ti yẹ̀yẹ́ mímọ́ ẹ̀wọ̀n kan ahanuhu wọ́n kó ìdọ̀tí bá alukuran wọ́n kó ìdọ̀tí bá islam fahanu ẹ̀yin náà wá dẹni ìdọ̀tí. Wàdá àtàtàjàhámà. Ojú ọ̀nà tẹ́ wà, ojú ọ̀nà ìsìlámù yìí, ẹ kó ìdọ̀tí bá ojú ọ̀nà náà. Bílẹ̀ àtìmá pẹ̀lú tọ́mọ̀wù yóò bùn mi tí mútálíkà dẹrù olówó. Òun bí pé gbogbo ẹ̀yàn àfà, àlówó tẹ́ ẹ bá ní tẹ́ ẹ rọrùn. Ó kéwú. Ọlọ́run wá fi owó kún kéwú rẹ̀. Tó bá wo aṣọ wọ́n máa pa àfárì tọ́ra àwọn bàbá tà náà ríru aṣọ rẹ̀ wọ̀ ọwọ́ alikimba wọ́n lá àfárì tọ́ra alikimba àwọn bàbá tà náà alikimba tó gbó ni wọ́n wọ̀ ọwọ́ kọ̀mplíìtì aṣọ èyí tó wọ̀ lánàá kọ́ wọ̀ lónìí láwa ní rẹ̀ máa dájú láwa ní àwọn àfa àtàná lọ o ọmọ fáyìn o ẹgbẹ́ fọ́tò rẹ̀ jáde ẹgbẹ́ tàwọn àfa àtàná tí wọ́n lọ jáde fọ́tò rẹ̀ máa fáyìn ju tí wọ́n lọ o àwọn àfa àtàná ò lówó ẹ máa lówó tẹ́ bá wọ̀ inú mọ́tò tẹ́ ti bọ́lẹ̀ kọ́dà kò sí àfà tó lọ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá yìí tó lóru mọ́tò yìí láyé rí ọwá jọ wá lójú wípé irú àbùkù tí ń kàn yín ọ̀wá kàn wọn tàná rí èyí tó wá jẹ́ bànújẹ́ nù báwo ni ọba ti dá tí kínú wọn fi pé ọjà sí pé irú àpọ́nlé táwọn tàná ò rí ẹ̀ tún wá rí irú àpọ́nlé ọ̀hún ọwá jẹ́ pé irú àbùkù tí ọkàn àwọn tàná irú àbùkù wọn ni wá ń kàn ẹ̀yìn èyí tó wá jẹ́ bànújẹ́ nù wípé ẹ kí wá láǹfààní aṣọ kí wá láǹfààní láwàní kí wá láǹfààní tẹ̀sùbà kí wá láǹfààní owó kí wá láǹfààní ọkọ̀ tá bọ́nú rẹ̀ kí tún wá láǹfààní àwọn security tí ń tẹ̀lé wa táwọn bàbá ta náà rí nǹkan kan lónú gbogbo ta wí wọ́n sì máa lọ tó lówó ọmọ kúnlẹ̀ ọlọ́lọ́ ọmọ kúnlẹ̀ kọ́dà ọba àlùfẹ́ lè dìde fún wa láti dìde láàyè wọn pé ya marhaba àfa ńláńlá lóde yìí àbùkù ọwá kan wọn gbogbo tí Ọlọ́run wá ṣe fáwọn àfa àtàná ẹni bá ti ní táwọn àfa àtàná ó lò wọ́n lò àbùkù táwọn àfa àtàná ọkàn yọkàn èyí tèmi ọ sọnù gbogbo eléyìí mọ dúró fún gbogbo àfa ni kì í ṣe ẹnìkan abẹ́nìkan wí gbogbo àfa generally gbogbo àfa ni tó bá ti ní aṣọ táwọn tàná ọwọ̀ aṣọ àwọn tàná tí wọn ò sì fàyà wọn fàtì ẹ̀yà ẹ gbọ́ bọ́bá ti ní ọkọ̀ tá àfa àtàná ogun ìwọ fẹ́ gùn àbùkù tá àfa àtàná ogun ó sì gùn bọ́bá lọ jẹ ayé táwọn àtàná ọ̀jẹ́ ó sì jẹyà táwọn àtàná ọ̀jẹ́ ọ̀sẹ̀ sí táwọn àtàná òsè ẹ̀sìn ní débà wà fáyì ojú sì ń tì wá Wallahi ẹnu tó ọ̀rá ṣẹlẹ̀ ní ṣàfà kò sí àfà kan tí ó lè fọ́ọ̀mù fólówó kan mọ́ yòókó ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ni kọ́ máa lówó mọ́ ọ̀rìn yọ́kàn ẹ̀yin bá ń sọ àbí kí wọ́n tẹ̀lé àwọn olówó kí ẹgbẹ́ ẹjú sẹ́yìn bútù àwọn àfọ padà bá débẹ̀ wọ́n wà ní ó ju àfà sẹ́yìn bútù ẹ fi láwà ní ẹ̀dẹ̀ ẹjú sẹ́yìn bútù ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀ yóò dó àwọn tí wọ́n padà ká fi sọ kalẹ̀ ká fi parí ẹ̀ kọ́ mọ́ bà pẹ́ mọ́ òun ni wípé kí àfà àtolówó kó lódọ̀ ọ̀dọ̀ rí olówó bọ́ ọba ti di ọ̀rí olówó tó ọmọ jẹ́ bàbá olówó tó wáyé pọ́ ọ̀rí olówó lọ fẹ́ dà ó fẹ́ jẹ́ bàbá olówó àbùkù tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ kanra wọn lọ́mọ kan torí ọ̀rẹ́ àtọ̀rẹ́ máa jágbẹ̀yìn náà ni àmọ́ bàbá àtọ́mọ́ ayé bàbá sọmọ náà ni ọmọ wà títí ayé ẹ sọ àwọn olówó dọmọ ní ẹ má sọ wọn dọ̀rẹ́ torí olówó gọ̀dé bí wípé bọ́ ọba mú lọ́rẹ̀ yóò sì wà ń ta yóò sì máa pín lọ́gbẹ́ àfà Shamsuddin yìí ọ̀rẹ́ mi ni mí dẹ̀ mọ́
torí èèyàn dáadáa ni òun náà mọ̀ mí àbó mọ̀ mí àfáàní ńlá náà mi fún ní 10 million mi ìdẹ̀ tí fún tán o máa tún mọ̀ fún sí ó mọ̀ mí ọ̀rẹ́ lèmi àti ẹ̀ àti ń bọ̀ nísìnyí ọmọ tó nǹkan bíi 10 years tí mo mọ̀ ó dẹ̀ wá jẹ́ àfa dáadáa ó ti yẹ̀yẹ́ rẹ̀ nù. Mashallah. àbí kó lórin ó dé obi orin kọ́ máa kí àfa kọ́ máa la kọ́ máa lérí odidi àfa ńláńlá táwa ń pọ́nlé. Ó máa la awo òun. kọ́ á ní awo òun làfa kó lórin ó máa pa àfa àláwo òun èyí ṣe tí wọ́n náà ń pè pé ọwá kọ́ni fún ọ. wọ́n bá pè ọ́ láwo kò burú ó ti máa ń awo náà lọ́dún ní máa fún ìyàtẹ́lẹ̀ awo lágbájá awo lágbájá awo lágbájá. Kọ́sìm kí ló wá fa eléyìí gbogbo tó wá ṣẹlẹ̀ yóò jọ èmi lójú ojú tèmi fi ń wò nù nígbà tí nǹkan yẹn kọ́ ṣẹlẹ̀ nǹkan tí mo rántí tó kọ́kọ́ wá sọ́kàn mi ni hadithu rasul sallallahu alaihi wasallam hadithu shawk sallallahu alaihi wasallam alladhi yukhbiruna fihi rasulullahi sallallahu alaihi wasallam قال ابن عباس انبو رضي الله عنه في حجة الوداع في آخر حجته يخبرنا أما عن الحوادث التي ستحدث بعد انتقاله إلى جوار ربه الغفور ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ tá Nábì bá lọ tán tóun bá lọ tán àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tá Nábì ti sọ kalẹ̀ òun ni wá ń ṣẹlẹ̀ yìí ìdí rẹ̀ tá a fi ní sáré máa bú ẹni yẹn tá a fi gbọ́dọ̀ padà síbi wípé kí ló fà kí ni solution tí irú rẹ̀ òfin ní máa continue ara rẹ̀ ojú tèmi nù aláfàmì wọn ṣe pé ha ọmọ olórin ni ha wàláhì yóò jábọ̀ ọ̀rà kò lè jábọ̀ kán jíjọ ọdún tó wọlé sí ọba yóò tó lówó sí ni ọgbọ́n kò sí èpè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó mú torí kò sí ahán yín ò ṣe ìtìsọ́nù bá ọlọ́mọ ìwọ tó fẹ́ ṣe pèlé olórin tó fẹ́ ṣe pèlé ẹni tó ṣe tí ọ̀dá tí wọ́n náà ti mutí ẹ sì máa tara yín nílẹ̀ táwọn àbá ń tara báyìí náà ìwọ tó ṣe pèlé yàn ó ti mutí láàárọ̀ yìí ó ti fi lu ẹbú ó ti lọ́rọ̀ kúlò ó ti jó olóńgbò máa ọ̀gà ààyè wí nínú agbára olóńgbò ké wọ́n sọ lẹ́ẹ̀kan olóńgbò ké ó dé máa ó sì sí sínú ẹ̀ àṣírí wọn náà tíú pé inú ẹ̀ ọ̀pọ̀lọ́ òun kò jo wí nínú ẹ̀ inú agbára wọ́n lè mú òkété wá wọ́n lè òkété ẹ fàá báyìí wọ́n ẹdú ẹ̀jẹ̀ rẹ̀ sínú ẹ̀ ọwọ́ pa gbogbo ẹ̀pọ̀ tán wọ́n ní ọwọ́ ọmọ kan òkú ọmọ kan òsì wọ́n lóun ẹ fi lé ọlẹ́nu àfin ẹ fi lé ẹ̀bọ̀ lérí láàfà ọwájú ogun ẹ̀tàn wọ́n náà wọ́n fi gáàsì láàpù àbílẹ̀ mọ́ pé gáàsì kìíní kan gáàsì kọ̀pù sinapu wọ́n lóun ní gbéṣẹ́ yá ọwá gbélura láàárọ̀ irú eléyìí wá ṣẹlẹ̀ ọwá ní ha pẹ̀lú ògùn ọlọ́run ó ti wá ọ ṣubú ọyẹ̀ yà wọn àfà ọ wọlẹ̀ farabalẹ̀ ó tún wá ń tara rẹ̀ gbogbo gáàsì láàbù tó lò ní àti gbogbo tó lò ń ó ti yé báwọn ẹ mọ̀ wípé ìlú àwọn yìí èpè làdúrà lọ́dọ̀ wọn ẹ sì ń tara yín ẹni tóun ti lo nǹkan sára pé gbogbo ọjọ́ wọn bá ṣiṣẹ́ pèlè nǹkan máa dowó ẹ wá bẹ̀rẹ̀ pé ẹ wá solúsàn kí ló fà tá a fi rí ẹ̀tẹ̀ kí bó o láṣẹ tẹ́tẹ́ yóò fi ní máa kọ̀ntínú ara rẹ̀ ibi ọ̀yà lọ́nu Kọ́sìm. àmà ní Muhammad kásáré kàyún kí n máa Ibn Abbas òun lọ sọ báyìí. تمسك رسول الله صلى الله عليه وسلم بإسدال الكعبة. ìgbà tá Ànábì ṣe hajj tó ṣe gbẹ̀yìn Ànábì wá gbá Kaaba báyìí. وهزها. ó wá mẹ́ Kaaba báyìí. وبكى بكاء شديدا. Ànábì wá bẹ̀rẹ̀ sí sunkún. فقال له أبو بكر الصديق. Abu Bakr wá sọ fún Ànábì pé. مما بكاؤك يا رسول الله. kí ni ń pa wá Ànábì lẹ́kùn ń bọ̀ wá gbogbo ẹni ó sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ tó lọ yìí èwo lẹ padà síbi àdìsí Ànábì tó rárá wa létí pé irun tó ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀. Ànábì ti sọ kalẹ̀. Ànábì sọ kalẹ̀ nǹkan ọ̀hún wá dé ọwọ́ bá wa lójijì ń já sí pé adha turasul Islam alladhi yatawarasuhu al-ajdadu wal a'bahu kabiran an kabir wa taraknahu fi sijli fi tiyyi nisyan
ogun Islam Ogun Islam. tó yẹ ká kí láìbúrì Islam pé Ah, lọ́bẹ̀. Ànábì wa ti sọ̀rọ̀ ń pa nǹkan báyìí lẹ̀ gbàtà kátìrà mọ́ àkátìrà mọ́ ló fà á Allahu Akbar. ogun tí ń bẹ lé lómi ó ju àdìsí ànábì tí ń bẹ lé lọ. ẹlòmíì ogun ó mọ ọ̀fọ̀ débi pé yóò mọ̀ ṣe útúbà lọ yóò tún wá mọ̀ fi Ó máa kọ́ ọ̀fọ̀ fọ́ sí. náà. tùrásùrè ẹ padà síbẹ̀ Faqala Abubakar Siddiq irji'u ilayhi mimma bukauka watali'uhu ẹ lè kátìrà waraji'uhu kí lọ́lọ́run sọ kí l'Ànábì sọ ń pa nǹkan tí ń ṣẹlẹ̀ yìí walafitu ansarakum ila matnihi ẹ wá fi ojú inú yín wo ọ̀rọ̀ tí ń bẹ nínú tá Ànábì sọ mantuqan wa mafhuman. ẹ wo inú rẹ̀ ẹ sì wo tá rẹ̀ Kẹ́ gbọ́ yé. Ànábì sọ kẹ́ gbọ́ yé. naam Faqala Abubakar Siddiq Abubakar wá pé mimma bukauka ya kí ni Rasulallah. ń pa àwọn ànábì lẹ́kún. Faqala Rasulullahi sallallahu alaihi ànábì sọ wasallam, pé kayfa la abki èéṣe tí ì ní sunkún wa Abubakar wa hadhi akhiru hijjatin la ahujju ba'da. ànábì ní hajj tí í ṣe gbẹ̀yìn ní lẹ́yìn hajj yìí ní ṣe hajj mi ma. wa qad abkani firaqul Kaaba àkọ́kọ́ tí ń pa mí lẹ́kún ni pé ń sì fi kàábà lẹ́yìn ní rí kàábà mọ́ wa láyé. tawdi'ul muslimin. ó tún wá fẹ́ dágbére fẹ́yìn mùsùlùmí pé ó dìgbà kan náà èmi yóò tún pàdé mọ́dàl kìyàmà. thumma qala an-nabiyyu lis-sahabatihi ànábì wa sọ fáwọn sàábé jọ náà. inna mithlakum ànábì ní liyuballighi minkumul hadirul ghaiba. ọmọ yìí ni ọkọ síbẹ̀ liyuballighi al-hadiru minkumul ghaiba. ẹni tí ń bá ń bẹ nínú yín kó sọ fún àwọn jíìlù tí ń padà bọ̀ wá tí ètí dé. wípé anna mithlakum àpèjúwe yín kamathali warakin anna mazalakum anna mathalakum inna òun ni ó lò inna mathalakum àpèjúwe yín kamathali warakin Eh? bila shawki. kamazali warakin bila shawki ẹ̀yin àlùmọ̀ mi ẹ̀ dà gẹ́gẹ́ bí ewé tí ò lẹ́gùn la. ila sab'i mi'a sana 700 years tí n bá lọ tán gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lẹ́yìn mi ní 700 years ẹ máa jẹ́ ewé tí ò lẹ́gùn ra èyí ni wípé èèyàn rí ni gbogbo yín ọ̀jẹ̀ kò ní sẹ́yìn abúnú yín eléyìí bú ò ní sunu gbogbo yín ẹni àlìjánà ni gbogbo yín ó máa jẹ́ fún 700 years tí n bá lọ tán. thumma takunu ummati warakan wa shawkan ila tamami alfi sana. lẹ́yìn 700 years sí ni láti 700 dé 1000 years ó jẹ́ 300 years dé 1000 years àwọn tí ó wà ń gbà náà àwọn jẹ ewé pẹ̀lú Warakan ẹ̀gún wa shawkan. àwọn èèyàn rí wọn bẹ nínú wọn 50 àwọn èèyàn bú ọjẹ 50 èèyàn rí 50 èèyàn bú 50 fún 300 years ó jẹ́ 1000 years èyí ò ní pé 1000 tá nàbí lọ tán ó ti wá àṣírí àwọn èèyàn rí mbẹ. thumma takunu ummati shawkan bila warakin. láti ìgbà tí n bá ti pé 1000 years tí n bá lọ tán gbogbo àwọn àlùmọ̀ tí ó kù tí ó máa wá títà yóò fi parẹ́ ẹ̀gún ni gbogbo wọn kò ní ṣe wé mbẹ èèyàn bú ni gbogbo wọn kò ní ṣe èèyàn rí mbẹ ìtumọ̀ ẹ̀ òun ni pé 99% òun ni ó jẹ́ ẹni ibi ní ọjà àfa bú 1% òun ni ó jẹ́ ẹni rí. fala tara fihim illa sultanan ja'ira. Ànábì ní tẹ́ fi mà bẹ́ẹ̀ àwọn tẹ́ẹ̀kọ́ máa rí àwọn tí wọ́n jẹ́ sultan àwọn tí wọ́n jẹ́ ọba àlú tí wọ́n máa jẹ́ lérí ìlú ẹni tí ó jẹ baálẹ̀ ẹni tí ó jẹ mọ́gàjí ẹni tí ó jẹ dáúdù bìkan ẹni tí ó jẹ ọ̀rọ̀ kí n tó máa pè wọ́n máa pè wọ́n lóko wọ́n máa pè aláwọ̀ kọ̀ọ̀kan láwọn ọ̀nà báyìí náà baálẹ̀ nkankan aláǹgbá gbogbo ẹ̀ àwọn tí ó máa jẹ́ kí ló pè wọ́n ja'iran. àwọn olójooru ni wọ́n jẹ́ wa tajiran fajira. bí àwọn ọba kéréje kéréje tí ó máa talẹ̀ ń tàkùtà wọ́n máa wá lálà sí ilẹ̀ wá talẹ̀ kan fẹ́yàn 12 wọ́n máa para wọn torí ilẹ̀ àwọn tẹ́ màrínù. wa tajiran fajira. àwọn tí ń ṣòwò wọ́n jẹ́ pòkì wọ́n máa búra lérí irọ́ ẹ máa rí wọn. wa shaykhan ghafilan. àgbàlagbà tí ń wà kíyàmà lọ ẹ sì máa bá tí ó máa lẹ tó máa na tọ́ọ̀sì lálẹ́ ń wẹ́n tí ó ṣèṣin nánu ń wálé lọ́nu aṣáájú yọjú sí mi rẹ̀ lọ 90 years yóò sì tán tọ́ọ̀sì báyìí kò ní wọ nǹkan kan sábẹ́ agbádá lásán òun náà ń wálé lọ́nu tó ń tàgbàlagbà náà tó yẹ kó wà lọ́dọ̀ Ọlọ́run a máa bèèrè ibùkì ni. wa fakiran kadhiban. tálíkà ọmọ torí pé òun ò lówó yóò wà dẹni tí ń parọ́ jẹun ó lè ní ọ̀rẹ́ ọmọ àwọn kan ni ó lè ní ìyàwó òun lọ́la ásídẹ́ǹtì ó lè ní ìyá òun bẹ lẹ́sẹ̀ kan ó lè ní òun fẹ́ lè yọ ojú òun alágbàdo òun fẹ́ lè ṣe gbá tí nǹkan kan ò sì ṣe ẹ máa rí gbogbo ẹsẹ̀ làbí ọ̀sẹ̀lẹ̀
وشابا فضيحا. ẹ máa wá bá àwọn ọ̀dọ́ fadihan wọ́n máa wá fi ra wọn sẹ̀sìn kí ẹ wẹ̀ sí lórí mídíà bí èyí tí ó jalè bí èyí tí ó mọ Colorado tí ó mọ sẹ̀sìn bí èyí tó ti fagbó tí wọ́n kó wọn bí gbogbo oríṣiríṣi nǹkan kí nǹkan tẹ́ bá dọ́sípítù ẹ bá àwọn ọ̀dọ́ tí wọ́n ti yí tẹ́ pé ìmúkúmu ló yí wọn lérí Ànábì ní yóò máa ṣẹlẹ̀ tó bá yá. وامرأة لا حياء لها. àwọn obìnrin wa lójú tì mà ẹ rí obìnrin tí ó bọ òhò ara rẹ̀ lẹ̀ tí ó bọ òyìn lẹ̀ lórí mídíà ẹ rí obìnrin tí ó máa sọ̀rọ̀ sọkúsọ lórí mídíà àṣepọ̀ ọkùnrin àtobìnrin olóhùn fẹ́ kọ́ ọkọ eléri ibú ọwọ́ ara rẹ̀ ìwọ tó ọlọ́kọ ńlé kò ní dáa fún ọ. àbí èrì rẹ̀ burú ni. tó ọgbádùn ìyàwó rẹ̀ ìwọ obìnrin tó ọlọ́kọ rẹ̀ ọkọ wọn ìwọ eléri ibú ọmọ tó ọlọ́kọ. bọ́ ọba marú ẹ̀ ṣe ni ọkọ rẹ̀ ò ní fi ọlẹ̀ kọ́ bá tiẹ̀ lọ ó lò sí ọmọ ni ọ. àwọn kan náà ń bẹ bá a fi kún àwọn kan. wọ́n já balẹ̀ wọn kó tó gba rìsọ́ọ̀tì. sódú àbí òdò. Hayakumullah. ọmọléèwé ṣé gbogbo ń ta wí sí wọ́n gbọ́ báyìí ẹ̀mọ̀ ọmọléèwé àwọn ọ̀gá léèwé wọ́n sì gba ìbálẹ̀ àwọn ọmọlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n tó délé ọkọ wọn wọ́n gbà bọ́n bá ti lé kàwé nísìn kó tó dáadé lọ́dọ̀ àdáwọn òbí rẹ̀ pé òun parí òun fẹ́ sáàfù wọ́n ti gbà báyìí lọ́wọ́ rẹ̀ láwọn ọ̀gá léèwé ṣe ẹ̀gbọ́n tí ń wí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́kọsẹ́ ó wá wà lórí mídíà ó wá fẹ́ ròyìn bọ́kọ àtìyàwó bó ti máa gbádùn ara wọn ìwọ ọkùnrin tó níyàwó rẹ̀ ó máa ṣe báyìí ló ṣe ìwọ obìnrin tó nígbà náà ọkọ rẹ̀ ò rójú ọkọ rẹ̀ ńlẹ̀ ìwọ ló mọ̀ bó ti máa ṣe tó bá fẹ́ ṣe báyìí ló ṣe tó bá fẹ́ máa pẹ́ tí wà tọkọ bá fẹ́ máa pẹ́ tó fẹ́ máa pẹ́ lórí ìyàwó ẹ báyìí ló ṣe eléri ibú ọwọ́ ara rẹ̀ tí wọ́n ń kọ́yàn nírú nǹkan òun ọkọ tiẹ̀ dà ọlọ́kọ ọ̀fẹ́ máa kọ́ àwọn ọkọ àtìyàwó bí wọ́n ti ṣe bí wọ́n bá wáyé lérí ibú ọmọ ìbá yẹ kọ́ ọkọ yanjú ti ń ṣe ọ́nà gbogbo ọgbọ́n tí ègbọ̀kọ̀lọ́kọ̀ níwáwò lọ́mọ òsìun ọgbọ́n tí ègbọ̀kọ̀lọ́kọ̀ àwọn ọkùnrin ọmọ wa pè wọ́n à lọ díẹ̀ mú ẹ̀ wọ́n à ní kọ́ wá kọ́ àwọn báwo ti máa ṣe fún ìyàwó àwọn ó lò sí ọmọ lẹ́yìn àwọn yìí wọ́n sọmọ gidi Ànábì nuru àwọn báwọn lẹ́ẹ̀mọ̀ rí tó bá ti rí bẹ́ẹ̀ ayé alkiyama ń débọ̀. Faqala Abubakar Siddiq radiyallahu anhu naam ma alamatu dhalika. báwo láti máa pé àsìkò náà dé. Faqala Ànábì sọ pé zamanun àsìkò náà fihi qawmun dédé tí wọ́n wáyé. aqwaluhum kal'asal. ẹnu àwọn àfà ó dùn dáadáa lọ́rọ̀. wa af'aluhum antanu min ra'ihatil basar. àmọ́ iṣẹ́ àwọn àfà yóò wá rùn ju òórùn àlùbọ́sà lọ àlùbọ́sà ayù lọ ẹnu wọn ó dùn lọ́rọ̀ àmọ́ iṣẹ́ wọn ó burú. bọ́ bá ṣe wá sí ìbẹ̀rù Ọlọ́run tán nísìnyí nígbà tẹ́ ẹ bá fi bá ń bò mí ẹ tún bá ń bi tí ó. kọ́dà sàṣù kọ́dà Naira Marley bá àfà bá Naira Marley bí ìgbà tó rà nábì Ọlọ́run ni. bá àfà bá rí Ọlámídé ayé rẹ̀ dànù yóò tún wá pé àfà pé ẹ máa dúpẹ́ Ọlọ́run Ọlámídé wọ́n ní wá mi lé yóò tún wá pé ẹ̀rọ kẹfà dúpẹ́ Ọlọ́run àdúrà ń gbà nù rìn àmọ́ bí àwọn olórin bá àfà bá wá dọ́dọ̀ olórin ọ̀gbọ́n bólórin bá wá kí àfà ńlé àfọ òsì àpẹẹlẹ tí ó pọ̀ bá àfà bá wá dọ́dọ̀ olórin yìí nàlẹ́ ulama olórin ọ̀wà dánwájú àwọn àfà yóò sì faṣọ rẹ̀ ya Ànábì ní njọ́ tí olórin bá ti dánwájú àfà tó bá ti lè faṣọ yìí àfà ya Ànábì ní ẹ máa rí tipálì kìámọ́ òde èyí tó ṣẹlẹ̀ tẹ́ ẹ rí ohun tó yẹ kẹ́ ẹ padà síbi àdéṣe ṣáókì ni pé alikiyama dé tán wọn ì ti sọ́njò ní ìyìnà tẹ́lẹ̀ pé alikiyama dé tán fa oníkálukú múra kọ́ padà sílẹ̀kùn Ọlọ́run ẹ sílẹ̀kùn Ọlọ́run tẹ́ ẹ ti tì ẹ padà síbẹ̀ ẹ kú òǹbilẹ̀kùn ayé ebi ń pa ọkọ sí mo fa tẹ̀kábù fi ìfòrújú sòròjà àwọn obìnrin ọmọ lo mọ́tò gidi sáwọn obìnrin lo àbí wọn lò àwọn obìnrin lo ọkọ̀ ọlọ́yẹ gidi nísìn àwọn ọkùnrin bẹ́ẹ̀ bí tí wọ́n rìn kí àwọn obìnrin ń gun mọ́tò Ànábì ní bóbìnrin bá ti ń gun mọ́tò tó dáa tí wọ́n sì ń kọ́lé ńláńlá tán eléyìí obìnrin lóní eléyìí obìnrin lóní alkiyama múra tí ó dé. wàyà kulukudọ́tù ríṣà. ibo wọn ti wá ń rí owó tí wọ́n fi ń gùn abẹ́ wọn náà. kulukudọ́tù ríṣà. àwọn adájọ́ máa gbowó ẹ̀yìn dáhùn àfa. wàyà ṣáàdù alùlùdúlì bí zuri. àwọn tó yẹ kó jẹ́rìí òdodo wọn jẹ́rìí èké. wàyà falhaqa. òdodo ọ̀pamọ́. wàyúdhìrul bátil. yazhurul bátil. ìbàjẹ́ wà hàn. nírú tọ́mọ ìbàjẹ́ lọ́wọ́ àpọ̀. yushayidul bunyan
yusayyadu majhulun ni wọ́n wá mú àwọn ilé ńláńlá ẹ̀ máa rí àwọn ilé story aláàfáà yìí kọ́lé yìí àfáà yìí ilé ńlá táfáà yìí kọ́ rí o ẹ̀tọ́ àwọn oríire táfáà yìí ṣe o ẹ wá òkè nìkan ìwọ tó ọkọ̀ odidi ńláńlá táfáà kan ọ̀kọ́ rí onímọ́tò táfáà kan ò ní rí olówó débi táfáà kan ò rí rí èyí ṣe tí wọ́n tún wá ń fàbùkù tí wọ́n fàfáà kan tí wọ́n kẹ́ nìkan rí kàn. wàyẹ̀ bulimul ahararu abidahu. odòdè olówó òfin ọ̀sán yìí tó dáa ó fi ọ́ lè ń lè dáwọn mi lóhùn. ayakumullah taakuli mo fẹ́ kí n parí ẹ̀ ni. min kasbi fariji bintihi. anábìnrin àsìkò yìí tí ó dé taakuli àsìkò tí ìyá tí ó máa jẹ min kasbi fariji bintihi. owó abẹ́ rẹ̀ abẹ́ ọmọ rẹ̀ ọmọ ọlọ́lẹ̀ ṣe sìná ọkùnrin mẹ́wàá ọba sùn 10,000 mẹ́wàá yìí lónù 10,000 wọn ìgbà 10,000 gan mọ́nìsìn ta ni ó fóbi nǹkan 10,000 mọ́nìsìn 5,000 náà àbí 3,000 wọ́n wá sí ọwọ́ ọkọ mẹ́ yóò kó 3,000 sí lọ́wọ́ ayé bẹ́ẹ̀ kọ́ ọwọ́ á ṣe mẹ́wàá bẹ́ẹ̀ láàrin ọjọ́ méjì ọkùnrin mẹ́wàá bá sùn 5,000 mẹ́wàá jèlò 50,000 naira yóò wà fún ìyá ní 25 mbẹ́ òun náà mú 25 lọ́wọ́ yóò máa ṣàdúrà pé ẹ máa ń ṣàdúrà fún Tolú wọ́n ti ń jẹ ọmọ nìyẹn o kò jẹ́ kójú tì mí ajá tí wọ́n ọ̀nà tí wọ́n náà ń gbà jẹ ọ̀dẹ̀ ní dí ẹ̀yẹ kò ní dí lóòótọ́ ìbọn náà tọ́lá alẹ̀ tí èdè náà ni àmọ́jọ́ tí àgbákò ọba dé ìjọ Tolú bá wá ń da mí ndì tí ń da mi lábẹ́ tí ń de pápásì wọ́n lọ tó lọ́rùn ní dí yóò máa là náà ni ìyá ọmọ jẹ oúnjẹ tí abẹ́ ọmọ rẹ̀ sí àsìkò náà yakunu fi ilmu'minu dhalilan mùmínì ó wá dẹni yẹ̀yẹ́ lójú àwọn èèyàn wal fajiru azizan àwọn fájìrì kèfèrí ó wá dẹni yó wá di ẹni àpọ́nlé ẹ wá wò nísìn wọ́n ti ń yẹ̀yẹ́ mùsùlùmí nísìn wọ́n ń yẹ̀yẹ́ mùmínì wọ́n sì ń yẹ̀yẹ́ ìsìlámù nísìn ẹ wà wọn tí wọ́n ń yẹ̀yẹ́ wa zamanun àsìkò náà yakunu fi ilmu'minu kashad mùmínì ó wá dà gẹ́gẹ́ bí ewúrẹ́ wal amiri kal asad olórí ìlú yó wá dà gẹ́gẹ́ bí kìnìún wàlqadi kadhibi. adájọ́ dà gẹ́gẹ́ bí ìkòkò. wàtájìrì kathalabi. ẹni tí ó ń ṣòwò yóò dà gẹ́gẹ́ bí zaalabu kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n gbé owó lé ni. wàlfàsík kalkelbi. ẹni ó jẹ́ kèfèrí yóò dà ẹni tó jẹ́ fásíkì yóò dà bí ajá. thumma baka rasulullahi sallallahu alayhi wa sallam. anabi wa sunkún. wa qala. ó pé. ya laha min shatin bayna asadin. ó máa ṣe o fún ẹran ewúrẹ́ àbí àgùntàn. bayna asadin. tí ń bẹ láàrin kìnìún. wa dhi'bin. ìkòkò. wa tha'labin. kọ̀lọ̀kọ̀lọ̀. wa kelbin. ajá àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí nǹkan tí ibu ní jẹ ni ìtì fa níya ni ẹran èèyàn ẹran ẹgbẹ́ wọn làwọn máa jẹ àwa fi àgùntàn sáàrin wọn bá àfa ó ti wá rí lásìkò òun nu àfọ wa dàbí àgùntàn gbogbo àwọn ẹ̀dá tó kù láyé wa dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ ajá ìkòkò kìnìún ó wá di wípé bá àfa ò bá wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa fi ẹnu fà wọ́n ya wọ́n máa fa aṣọ wọn ya wọ́n máa fa iye wọn ya anábìnrin tó bá di àsìkò gbẹ̀yìn ayé inú àlámà sáà àmàràtù sáà pálíkì àmà ń bọ̀ wá níjọ́ tí wọ́n bá ń faṣọ àwọn àfa ya táàfó ò níyì mà tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ máa fà lọ́wọ́ tí wọ́n ń bẹnu ẹ̀tẹ́ lu àwọn àfa ọjọ́ òun ni ìyẹn àsìkò òun wá dé ṣé wá yẹ ká máa bínú ni àbí ká máa palẹ̀ máàlìkì àmà kalẹ̀ kò ní dì bínú wọ́n kálukú wọn máa palẹ̀ máa pé àsáà ọjọ́ tọ́lọ́run wí ń bọ̀ nù kásì lè mọ̀ pé ń ta gbé lọ́wọ́ yìí ń dòdòdó gbogbo àná làkà òun rè ń tọ́ ṣẹlẹ̀ yìí ànábì ti sọ kalẹ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí kí wàá ní solúsàn báwo ni o ti wá ní sínú àgbákòrú rẹ̀ òun ni ẹni tí ó bá lọ lè dì má hablullah ilmatin tọ́lọ di okùn ọlọ́run tọ́lọ dì í mú ọ̀sá àfà àtọ́fẹ́ dúró tọ́lọ́run mọ́ nísìn torí yà láwò ṣiṣẹ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ yà àyàsẹ̀ ní ń ṣiṣẹ́ ọyàsẹ̀ lóòótọ́ àmọ́ tí ọjọ́ tí wọ́n gbẹ̀sẹ̀ ọ̀hún lọ́wọ́ rẹ̀ alẹ́ yà fẹ́ àní ẹ padà mo ti sọ́njú ní tí bá a sọ ibẹ̀ ń bú mi ni ẹ ń bú mi ni mo sọ́njú ní ẹ ń bú mi ni ń tà sọ òun lọ́sẹ̀ yìí ìpè ẹ̀yà àfà ẹ̀ dúró ní fíìdì àfà má lọ́ọ́ fẹ́ dolówó má lọ́ọ́ fẹ́ ṣe gbogbo nǹkan kó lówó lè mọ̀ yí pé ọ́ da fẹ́ yà àfà náà àwọn tàná tí wọn ò ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń lọ bí sàárè wọn lọ lè tọrọ àdúrà dè sínsìnsẹ̀ ojú ayé tí ni wọ́n ti ń sàdúrà tí ọ̀sẹ̀ yìí bòde sàárè àfà ń dání sí ọ̀sẹ̀ bòde sàárè ṣe Ádámù ní sàdúrà ọgbà bàbá wa ṣe òkè àwọn bòde sàárè wọn àdúrà ọgbà bàbá wa Àgbàrìgìdòmà bòde sàárè wọn wà láyà àdúrà ọgbà bàbá wa Sheikh Yahya Alágòdì bòde bẹ ẹnìkan lọ sàárè Sheikh Yahya ó ní kọ́sítọ́ọ̀mù gba ọjà òun wá ṣe sí òun ọ̀mẹ́ni tó òun lè bá òun wá ní Sheikh Yahya kọ́sítọ́ọ̀mù gbọ́jà míì
ọlẹ́ni kan wá ní káì ẹ máa ṣe kúfúrú ni ọlá àfa kan wíbẹ̀ olóhùn wá ní ó fún wọn ṣe kúfúrú àná wọn gbọjà mi bọ́bẹ̀ bá ń dá sí i ṣe àmà wípé kọ́ mà pé kọ̀ yẹ kó wọ́n wíbẹ̀ ọlọ́run ló yẹ kó pè àmọ́ kọ́ mà ọlọ́run ti wá rí i pé ọmọ àmọ́ yàyà ṣe tóbi lọ́rọ̀ mi lóòótọ́ ọlọ́run wá ní kó ju ọjà rẹ̀ lẹ̀ bí n ti ń kú òun bẹ̀ tí ń délé lọ́rẹ́ rẹ̀ ká pé wípé kó pe ẹni báyìí olóhùn wá pe ẹni hun ọlẹ́nu kan ní kó wọn lọ báyìí lágbo báyìí wọ́n lọ kílẹ̀ ọjà wọ́n dẹ̀ kílẹ̀ rẹ̀ tí wọ́n gba nǹkan kan lọ́wọ́ ẹni wọ́n sọ fẹ́ nìkan pé òun dẹ̀ máa lọ bí sàárè ṣó yàyà yẹ òun máa lọ bá a sọ̀rọ̀ kọ́ mọ báwọn ṣe má débẹ̀ mà ọlọ́run kan fi yín kún ọ lé ni ojú ayé tiẹ̀ ni wọ́n ti ń ṣàdúrà fún yàn tí ó gbà ká mọ̀ wípé ń tọ́fà ni pé a ti kú lọ́dọ̀ ọlọ́run o ẹ jẹ́ á padà sọ́dọ̀ ọlọ́run kìnnìkan ilà maulakumul haq àbí ẹ padà lọ sọ́dọ̀ ọba tó níyín káwa àfa òkú òní fíìdì olówó ẹ fẹ́ tó ń sáfù olówó ẹ kú òun bẹ́ẹ̀ ẹ̀tẹ́ ní ń bẹ ń bẹ ẹ sì má darapọ̀ mọ́ kèfèrí mọ́ ẹ̀tẹ́ ní ń bẹ ń bẹ bọ́ ọ darapọ̀ mọ́ kèfèrí ẹ tẹ́ bọ̀ ni bẹ́ẹ̀ darapọ̀ mọ́ olówó pé ẹ fẹ́ ṣe bí olówó ẹ tẹ́ pọ̀ ni ẹ tẹ́ ni ajíṣe bí àfa lọ dáa ajíṣe bí olówó ọ̀dà olówó náà ń wá wọ àfa kí kó wọn gbà lùbáríkà ọlọ́run lára rẹ̀ àmọ́ tó bá ti bọ́ lẹ́nu ọ̀nà rẹ̀ pọ̀ ń wá owó wá yóò wá ní definitely kò sọ́lọ̀ lọ́dọ̀ rẹ̀ nù ẹ dúró dáadáa so bí ọ̀rọ̀ ti tèmi ṣe rí nù ni gbogbo tó ń kálukú ń sọ èébú lásán ni àmọ́ kìí ṣe èébú a kọ búra wa àìsẹ̀ wa sọ ń bo ni a ti ṣubú ọ̀nà wo láwa gbà tá a fi dìde ibi tá a ti ṣubú nù ọ̀nà tá a gbà tá a dìde ni pé ká padà sí fìdí ọlọ́run ẹ fọlọ́wọ́ lẹ́kọ́ máa ṣayé wọn lọ níjọ́ tó bá kàn wọ́n tí wọ́n bá nídìí wa wọ́n pè wá àmọ́pọ̀ ọ̀dọ̀ olówó gbọ́ fọ̀nà hàn òun lọ́yẹ kọ́ wádọ̀ tí ẹ̀kọ́ wá béèrè ọ̀nà olówó wọn gbà sọ̀kà dáadáa bó ti rínú mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah bàbá lágége lára àti rárá mo bá yín dúpẹ́ o àwọn yẹn kírẹ́dìtì àwa náà bára wa dúpẹ́ ipa ìjọmọ yín alhamdulillah bàbá mudirul markas ọmọ bàbá lágége tàná mashallah albarka àti orí àṣẹ́kùbọ̀ albarka àtòrí àfáà límì òun ni bàbá lágége yìí mashallah àṣẹ́kùbọ̀ àtòrí albarka alfa bí gọ́rẹ̀ ní bàbá lágége yìí mashallah àṣẹ́kùbọ̀ àti orí albarka alfa kòkòrò ní bàbá lágége yìí mashallah àṣẹ́kùbọ̀ àtòrí albarka alfa àgbà ní sóoró òun ni bàbá lágége yìí àṣẹ́kùbọ̀ àtòrí albarka alfa àgbà ní sàkámà ní bàbá lágége yìí àṣẹ́kùbọ̀ àtòrí albarka alfa àgbà kò kéwù kò béèrè ní bàbá lágége yìí torí wípé bàbá wa Sheikh Ádámù tún bí bàbá wa tòní gbogbo àwọn àfáà ta kàálẹ̀ yìí ni wọ́n sọ fún pé ajé Ádámù ọ̀lẹ́yìn torí pé bàbá Sheikh Ádámù kọ gbogbo wọn síbi tíra ó jí wọn lẹ́yìn wọn alájẹ Ádámù ọkọ ẹ̀yìn wa kalẹ̀ wọn náà lẹ́yìn gbogbo wọn ni wọ́n dájọ́ àsìkò tí wọ́n dájọ́ tí nǹkan wọn tóró ni bàbá lágége tòní wá mashallah òun lọ bá wọn dé àfi ní àṣẹ́kùbọ̀ wọn ni wọ́n bàbá náà wá lo champion kéèyàn ó sì lo champion rẹ̀ bàbá you use your champion very well bàbá lágége you use your championship bàbá lágége you use your championship very well and perfectly wọ́n lò lẹ́fẹ́ wí àbí wọ́n lò you are using máa kọ́ mi kọ́ sí you are using your championship perfectly and correctly. mashallah bó ṣe rí nu bàbá. bàbá lágége ń lo champion wọ̀nyí dáadáa. champion yìí tó dẹ̀ ń dùn mọ́ wa. we like you we love you. we really love you sir. we always like you. we are praying for you. à ń ṣàdúrà fún yín bàbá. long life and prosperity. kẹ́mi yóò gùn dáadáa kẹ́mi yóò gùn bàbá. with wealth. àlàáfíà and wealth ọlá ńláńlá and health. àlàáfíà. and quality orality. àti àwọn oore. yóò dà fún ọ. àbí bàbá. quality orality. with more wisdom. ayakunlọ sa. bàbá kékeré ògbójú wa jẹ́. bàbá ògbójú ọmọ kéwú jẹ́. bàbá irú wa sá dùn. àáfàá tó ṣe fi tọrọ pé mo fẹ́ rí báyìí gbogbo ẹni tó bá lóun ọ̀fọ́lá bàbá lágége tòní tọrọ eré rẹ̀ dàrú ọmọ kàbùkù ni
bí bàbá yìí bá yọ kó nù gbèsè ayé rẹ̀ ọ̀jẹ̀ kankan mọ́ láyé. Gbà tẹ́ nítorí ẹ̀ dààmú kí ní ń bẹ lọ́wọ́ bàbá yìí. gbogbo tẹ́ nítorí ẹ̀ wá kí tẹ́ ń dẹni yẹ̀yẹ́ òun lọ́wọ́ ń bá bàbá yẹn lé bí ó jòkó sí. Gbogbo wọn náà ń kúnlẹ̀ báyìí náà ń tẹ̀sí bàbá báyìí. gbogbo wọn kẹ láì ganu kalẹ̀. Bàbá ò lè ganu sí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé inú iṣu yìí bàbá Lágége tọ́jà àfa tiwa kò sí ń bẹ̀ kò sì lè sí ń bẹ̀ wọn ò sì gbọ́dọ̀ ká sí. 100% àfa mi Kò sí òǹtọ̀. Àtayéṣe Jackman ọmọ Bàbá Lágége láti gbàtàfà mi ti ń jà àfa mi ò ganu sílẹ̀. èyí sí ń bẹ̀ èyí sì lè sí ń bẹ̀ sílé ẹnìkan èyí lè ganu sílé rẹ̀ èyí lè ganu sóde rẹ̀ ó pè mí mo tí ì wá à ń bẹ lè tàṣe. ká tó wá pé máa wá ọ pé kí n mọ̀ ta ni wọ́n tí máa wá ọ kí n mọ̀ tí n ti ń wá Ọlọ́run tí mo sì rí Ọlọ́run mo mọ̀ Ọlọ́run mo mà nábì mo tún wá mọ Bàbá Lágége kí ló tó wá kù mà. ẹ̀rí pa bàbá dúpẹ́ Alhamdulillah. bàbá ọ̀bójú ọmọ kéwú jẹ́ Wallahi dàláì inú wa ń dùn ni. bàbá wẹ́ẹ́ sálákòjì àfa Rárá wọn yé ganu. yéésù ń wọ̀ bíà kọ̀wọ̀ bíà owó kọ̀wọ̀ bíà ọ̀rọ̀ kọ̀wọ̀ bíà yìí kọ̀wọ̀ bíà ọlá bí Bàbá Lágége bá wọ agbádá bàbá yìí ṣiṣẹ́ sí wọ́n kàn dé jákàndé báyìí torí kíni torí wípé ìfẹ́ máa fi aṣọ attract àwọn ọmọ kéwú tí ń kéwú. Mara mi àtàlùbáríkà mi ni. ìmọ̀ ara mi àtàlùbáríkà mo fẹ́ kún orí ìfẹ́ kún máa rí agbádá àtàṣọ tí mo wọ̀ gbogbo agbádá àtàṣọ tó bẹ́ tẹ́ ń bẹ́ kí òun làbùkún kan yìí. bàbá yìí tó wá sa alájẹ tán gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn pátá gbogbo làwọn náà rí nǹkan ṣe. ẹ wo Bàbá Lágége. Adamallahu hayatahu. Respect sir. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ o gbogbo ẹ lólùfẹ́ bàbá ẹ máa da tàbá yànnà máa ń bà ká mi máa tàbá ká ẹni tí ń sunkún nìsín ẹni tí ń sunkún àtẹni tí ń rẹ́rìn àti mọ̀ nìsín ẹni tí ń sunkún àtẹni tó kí rọrọ àtẹni tó kí rọrọ àti mọ̀ nìsín ẹ̀kọ́ ti wá fojú mímu hàn àti dá àfáàmà àti dá àfáàmà àti dá ajíṣe bí àfáàmà àtolókò àfá. Mashallah. ó kálukú náà máa ṣe kìyàsù ẹ̀ fúnra wàkísù ala dhalika. Assalatu wassalamu alayka ya Rasulallah. Gbogbo àwọn tán wà ní láìfù kọ́ lọ́wọ́ bá àṣánú wọn kọ́ lọ́wọ́ síjú àánú rẹ̀ wòyí àwọn èèyàn bá wa dú dáadáa wọ́n sì bá wa gbọ́ dáadáa wọ́n sì gbádùn ẹ̀ ṣé gbogbo wọn gbádùn ẹ̀ dáadáa. Bàbá àwọn yẹn ti ṣe àdúrà gan. Masha Allah ó tó wá dùn mí tí ó dùn mí tó hùn mí yìí mo ti lò ó púpọ̀. Bàbá aláwọ̀ yẹn gbádùn ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n sì ń lò bẹ́ẹ̀. Kò hàn pé òun yín wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ń jẹ́ bàbá. Allahu akbar kabira. Bàbá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní fíkírà tí ó lágbára. Láti gánà àbó ti rí nu. Bàbá wọn ní fíkírà tí yìnyín lágbára ibi tó gbé tí yìnyín lọ lágbára. Fíkírà tí a lò òun ni wípé bí àwọn èèyàn bá lọ ọ̀tún tí wọ́n bá lòsì ọ wà dúró láàrin ọ wà pọ̀ ọ̀tún ọ wà pọ̀ òsì ọ wà ṣe ìsìn bọ́ọ̀tù hukum ó ti bá wọn tọ́ ifá yìí wà tọ́ ifá sìbàlíyà àwọn aláàfíà bóńlá káyìí ti sinú owó yìí ọ wà mú kalẹ̀ ẹnu mi wà bẹ̀rẹ̀ pé alẹ́ pé èèyàn pé ó ti àánú mi màlíwùnù ni ọ kò ní dáa fọ bó iṣẹ́ yóò lẹ́nu kí ló pé fájìrù ni ọ kí ló pé rẹ̀ tẹ́lẹ̀ kí ló pé rẹ̀ fún yín tó pé rẹ̀ náà ẹlòmíì ṣe ń bẹnu àti ń ṣe pé òun náà fẹ́ ganu. òun náà fẹ́ ganu. òun náà fẹ́ ganu. wàláì mo nígbàgbọ́ pé nínú àwọn tí ń ṣépè yìí bí ẹni yìí bá pè pé bàbá mo rẹ̀ rí pé ẹbú mi lọ́sàn-án bọ́ kò rí bẹ́ẹ̀ bọ́ bó ṣe náà nìyẹn ẹ máa ń send account number yẹn máa send 1 million sí yóò sì gba 1 million síkún yóò wáyà lọ́ra a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ọ̀wọ̀ tá a sọ lánàá yẹn. àti rídìí ọ̀rọ̀. Ayakumullah. Má jẹ́ wọ́n dán ìwé ẹ̀yìn àfá tẹ́ ẹ bá fẹ́ gẹ́ẹ̀tì àwọn àfá ẹ máa sẹ́ndì owó sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan 500 bí mẹ́rin. gbogbo ẹni tó ti jáde lórí ọ̀rọ̀ yìí tó ti ṣe pé ẹni wọ́n sẹ́ndì owó sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan 1 million bóyá bí èèyàn mẹ́wàá ẹ gbọ́ lọ́tún la pé àìsẹ̀ wá dìde ọ̀rọ̀ ni Alhaji wa Samsudeen wọ́n jẹ̀bi ọ̀tọ̀ ni bó ti rí ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ wí ẹ̀yin lẹ́sìn wọn gbẹ̀yìn àfá. àwọn alásìgbọ́ ló fà á irọ́ sì ni. so kò sí nǹkan wọ́n ti mọ̀ wá pa bàjẹ́ wọ́n ti mọ̀ pa wà fà bàjẹ́ owó wọ́n mọ̀ pa wọ̀ bíà wọ́n ti mọ̀ làwọn náà fi ń fàbùkù kàn wá àmọ́ o àsìkò yìí lọ́fà o alikiyama ń súnmọ́nù. ẹ má jẹ́ àmà jà ká má bínú bá bá tún rí nǹkan mi wọ́n láì bá dẹ́ lómi tó bá tún faṣọ wáyá ẹ má bínú ẹja gba kámú àsìkò yìí lọ́fà tá a bá fẹ́ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́
àbí ká padà sọ́fíìsì àwọn bàbá wa tàná tí wọ́n ti tẹ́ ti tilẹ̀kùn rẹ̀ ẹ lọ lè gbà ẹ má ṣépè mọ́ ẹ gbà ká mú bá ti máa kan àbùkù lọ́nu ní kóńdé àbùkù láyé ìjọ tí àwa àfáà bá tó padà sọ́fíìsì àwọn bàbá tàná tá a tilẹ̀kùn rẹ̀ tá a máa lọ ganu kí mọ́ ìjọ òun láàtò dẹ́kun à ń kábùkù láyé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.